ṣé ẹlẹ́ṣẹ̀ babaláwo. ẹlẹ́ṣẹ̀ òun ṣe babaláwo ṣe babaláwo lè di pásítọ̀ ni máa ń bọ̀. ṣé tí babaláwo bá di pásítọ̀ kò dáa. babaláwo lè di pásítọ̀ náà. ṣé kò dáa tí ó bá di pásítọ̀. fún tó bá jẹ́ pé ìlànà ṣé kò lè wọ̀run. no alẹ sọ pé kò lè wọ̀run. no I can't condemn babaláwo. ẹ lè condemn. no ẹ gbà pé wọ́n dáa. ọ̀nà tó gbà ló ń bá lọ. ẹ gbà pé wọ́n dáa. ọ̀nà tó gbà ló ń bá lọ. mo mọ̀ ẹ dà bọ́ọ̀ dáa. ṣe léèyàn. wọ́n dá léèyàn. ṣe ní bí àwa ẹ̀sìn tó ti dá ni ẹ̀sìn Ifá. ibẹ̀ náà bí sí. mi ti kú. ṣé bàbá yín ọ̀dà ni. bàbá mi ìgbà tí wọ́n òye ò tí ó yé wọn gbà ẹ̀rí ìyá àti bẹ́ẹ̀ là ń sọ yìí náà. wọn ò dẹ̀ mọ̀ wọn mọ̀ púpọ̀ yẹ káwọn sìn. ìgbà tí wọ́n ti gbogbo ẹ̀dẹ̀ fi kọ́ mọ̀ tí gbogbo ẹ̀ ṣe náà. ṣé ẹ mọ̀ pé tí Nàìjíríà bá padà síṣẹ̀ sí ẹ pé Nàìjíríà ó sì dá. lọ́nà wo ló fẹ́ fi dá. bàbá ṣé tí èyí bá fi ògùn búra ní ìsìn ọ̀sẹ̀ gẹ́gẹ́ lògùn ọjà ṣe nígbàgbọ́ bẹ́ẹ̀. gbogbo lóòótọ́ ìyẹn ètò ẹ̀sọ́ yẹn ó lè. ògùn Ṣàngó ńkọ́ ẹ mọ̀ pé Ṣàngó burú. ẹ̀yin ṣe rí ni. ọ̀yẹ́rẹ́nẹ́ ayẹ́rẹ́nẹ́ Ṣàngó bàbá ayẹ́rẹ́nẹ́ bàbá ẹ̀gbọ́n nǹkan tó ń pọ̀ ní Ṣàngó ni. mi ò gbọ́. Ṣàngó akata yẹ́rì. kòkòkò làwọn fàdí tí kò mọ̀ rẹ̀ kó mọ̀ kọ́ kó mọ̀ ká èdè Yorùbá èdè tó ṣàpèjúwe bá a ṣe tó bá a ṣe fẹ̀ tó nílẹ̀ Oòduà àwọn ọmọ káàárọ̀ oòjíire èdè Yorùbá èdè tó lẹ́wà jùlọ nínú èdè ni Yorùbá Dùn Online TV ìkànnì tó dára ni ẹ máa wò ó kẹ́ ẹ subscribe síbẹ̀. Ṣàngó ọkọ ya bàbá ìránṣẹ́ Ọlọ́run tó bá lóun tó dára lójú kọ́ lọ tọwọ́ bọ ibi tán gbé Ṣàngó sí kọ́ lọ tọwọ́ bọ̀ tẹ́lẹ̀ tọwọ́ bọ̀. báwo tí wọ́n máa dán ṣán tó. bẹ́ẹ̀ inú mi dùn definitely tó ṣe tá a bá ń ṣe ẹ̀sìn yẹn ó sì lè gbé Nàìjíríà dúró ká ní kí àwọn olórí máa fi Ògún àti Ṣàngó búra. gbogbo wa ò lè ṣẹ̀sìn kan. bàbá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa fi Bíbélì búra. Bíbélì ò lórí èké dẹ̀ ni. Bíbélì ò jà kó jà àrùn máa jà kó sọ fún òun jà bẹ́ẹ̀. àjẹpọ̀ wà active tó Ṣàngó. tó Ṣàngó. It's very active. tó Ṣàngó. ó wà active. Ṣàngó lójú ẹsẹ̀ ni. ó wà active yẹn kó àwọn èèyàn láàánú wọn lè ṣe. àjẹpọ̀ Bíbélì náà dá. Bíbélì dá Bíbélì máa ń fi orí ọ̀fẹ́ jẹ́ mọ́ kó lè pa bẹ́ẹ̀ yẹn. orí ọ̀fẹ́ yẹn gangan ni kò bá wa ṣe gbà bẹ́ẹ̀. olóko máa tí kò bá wa. tó ká máa fòkun jà. bàbá sórí ọ̀fẹ́ kò bá wa. bàbá tí àjẹ́ bá pààyàn ìgbàgbọ́ jẹ́ kó yẹ wa pé ó ṣeé ṣe kó wọ̀ ìjọba ọ̀run tó bá gba Jésù gbọ́. tí àjẹ́ bá pààyàn 40 ó ti pa oríṣiríṣi ọ̀pọ̀ ènìyàn jẹ́ o ó wá lóun fi ayé ń fún Jésù yọ̀wọ̀ ìjọba ọ̀run. tó bá ti bọ́ lẹ́gẹ̀ẹ́ tó bá ti kọ́. àwọn èèyàn tó pa ń kọ́. àwọn èèyàn ọmọ Ọlọ́run ẹ̀ dáṣẹ́ ọ̀dẹ̀ ọ̀hún láì. ẹ tó bá pààyàn kí ló yẹ ká. láìfọ ẹ lọ nìyẹn. bàbá ìbéèrè. àjẹlẹ pààyàn báyìí. bàbá ṣe kò sí ara ìgbà tí mo ń ṣètùtù wọn. mo rúbọ àjẹ́ bàbá oníṣẹ̀ṣe ni mí mo rúbọ àjẹ́ mo rúbọ. mo ti gbọ́ wípé oníṣẹ̀ṣe aláwọ̀dé ni mí. ọmọ CAC ni. ọ̀dà mo ti gbọ́ mo máa ń lọ CAC kódà alùdùrù ni mí. mo gbọ́ alùdùrù ni mí ní CAC. wọ́n sọ fún mi pé ọmọ CAC lẹ́yìn. bàbá láti lẹ̀ wá. bàbá. so now ó máa gbọ́ mi ṣá tí àjẹ́ bá pààyàn tó bá pààyàn jẹ ẹni tó pàjẹ yẹ òun ló lẹ̀bi ẹni tó wà tí fàyẹ fún Jésù tó bá fàyẹ fún Jésù surely ẹni tó kú yẹn tí èèyàn bá ti mọ Jésù ó tán yẹn. àjọ pé èèyàn lè mọ pààyàn sọ kó wá fàyẹ fún Jésù. tó bá sọnù àjẹ lè mọ pààyàn sọ kí wọn wá padà fàyẹ fún Jésù. ẹ máa gbọ́ mi ìwọ ni o máa defend ara ẹ kó o máa kó o mọ̀ má ti mọ defend ara ẹ má jọ pa ẹ. kọ́mọ̀jọ̀ kan pa ẹ ayé pé wọn lè yìnbọn sí nǹkan kó wọlé. àwọn tẹ bàbá wọn àlẹ sáyẹnà àkọ wọlé láíláí. Sọmọrí àdúgbò yìí ẹ jáde wá o ẹ jáde wá o kẹ wá gbọ́nà sí àwa obìnrin dára obìnrin yáàyè ẹ wò wọ́n látòkè dé sàlẹ̀ ìrìnsẹ̀ Ọlọ́run ni wọ́n ó dá wọn ládàá pé láì lẹ́jà bákan nínú bí obìnrin bá múra tán pẹ̀lú aṣọ ìbílẹ̀ wa ẹ wò bí ó ṣe yáàyè tó lọ́rùn wọn eléyìí ló ṣàpèjúwe irú ẹ̀yà tí àwọn obìnrin jẹ́ nílẹ̀ Áfíríkà pàápàá jùlọ nílẹ̀ adúláwọ̀ àwọn ọmọ káàárọ̀ oòjíire gẹ́gẹ́ bí iyọ̀ ayé fún gbogbo àwọn ọkùnrin ṣe wá rí ìṣesí wa àṣà wa ẹ jẹ́ ká gbé lárugẹ gbogbo àwọn ọmọ adúláwọ̀ èdè Yorùbá dùn lédè ó dùn láṣà ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí ìkànnì Yorùbá Dùn Online TV lórí
YouTube rẹ. bàbá yìí ti dé. ẹ wò mí èmi náà ọmọ aládé àlàáfíà. Adé orí ọ̀gbìn. àfìsí àbáyé. Àfìsí àbáyé. gbogbo yìí ti rògbò. Àfìsí àbáyé. Ẹ ti rògbò. Àkànní tí ó dá fún ọ tí ó pọ̀. àkàndó yóò dá fún mi tó pọ̀. Àfìsí àbáyé. àfìsí àbáyé. omi ẹni bá rìn níbi. irọ́ tó bá yìnbọn sí tí ọba wọlé kí lẹ́sọ̀ kí lẹ́sọ̀ kó protect yín. èmi gan ò lè rìn ibi tó tún máa yẹ. ọ bàbá ṣẹ́rí ìgbà mi àmọ́ wà tó jẹ́ pé ilé ọmọ ọkọ̀ obìnrin kò lò tí fúlàní ọmọ bọ̀ mọ̀ mọ̀ fún ẹ̀ lè jí ń gbé láíláí. owó ọmọ ìgbà. àjàgbé mi rá jésù ló jẹ́ kí wọ́n jí mi. mo jẹ́rìí yín èmi gan ò ṣe rìn lọ́jọ́ ìgbà. àjàgbé mi rá ni irọ́ àjàgbé mọ́ mi. àjàlógbé bàbá ẹ̀ sùúrù àjàlógbé kí ló kọ ìdájàgbé kí ló kọ rẹ̀ Èlíjà sájò gbé Èlíjà ni sẹ́wọ̀n lè gbẹ̀yìn náà. ẹ̀mí mọ́ lè gbé mi. àjàgbé mi rá gbógun bá bá lọ́tún lọ sí àjàgbé mi rá. àti pé àwọn nǹkan kan wà tí wọ́n ti ṣe sí ńlá láti kékeré tẹ̀yìn òní mọ̀. ó ṣẹlẹ̀ sí pásítọ̀ kan lógùn stéètì wọ́n yìnbọn sí kọ̀ wọlé ó sì gba Jésù lólúwa tòlùgbà. ìpè tó pé mi ìpè ayọ̀ ni mo yin Jésù lógo mo yin Jésù lógo mo yin Jésù lógo ìpè tó pé mi ìpè ayọ̀ ni mo yin Jésù lógo. mo fàsìkò yìí kí gbogbo ẹ̀yin fans and friends wa tẹ́ wà lórílẹ̀‐èdè Nàìjíríà àtẹ̀yìntẹ̀ wà ní diaspora mo ń kí yín o mo ń kí yín tẹ̀jẹ̀tẹ̀jọ ọlá ló bí ilẹ̀ ló bí àtẹ̀pẹ́ gẹ́gẹ́ ló bí olókun sàn ní ajé olókun sàn ní ajé ló bí ẹja gbọ̀rọ̀gbọ̀rọ̀ tí ń bẹ nínú omi. mo wá ń ṣàlàyé nǹkan kan fún wa níbo la mọ̀ tádùá ti ń gbà níbo la mọ̀ tá ti rójú rere níbo la ti mọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti máa ń bá láàánú wọn pàdé. torí ìdí èyí tẹ́tẹ́ nílé ayé o lè wò pé babaláwo kan ọ̀dọ̀ ẹni wàá ti rí wòsàn o lè wò pé ọ̀dọ̀ ìyá Ọ̀ṣun kan níbẹ̀ ni wàá ti rí wòsàn ó lè jẹ́ pé kì í ṣe bẹ́ẹ̀ ó lè jẹ́ pé kì í ṣe bẹ́ẹ̀. torí ẹ̀ mo ṣe ń fàsìkò yìí kí gbogbo ẹ̀yẹ èèyàn wípé ẹ má jẹ́ ká fọ̀nà kan sọ̀rọ̀ nà kan tá a bá ń sọ̀rọ̀ nípa ìránṣẹ́ Ọlọ́run èmi ò tí ì mọ̀ yín dáadáa ẹ pè mí ẹlẹ́ni nǹkan kan tẹ́ fẹ́ bá àwọn ọmọ Nàìjíríà sọ ẹ pè mí ẹlẹ́ni nǹkan tẹ́ fẹ́ bá àwọn ọmọ Yorùbá sọ ṣùgbọ́n nǹkan kan tẹ̀mí kàn máa ń wò rèé mo mọ̀ wípé kò sí ẹni tí Ọlọ́run ọba mi òkè dá tí ò ní ọ̀rọ̀ kan tàbí méjì lẹ́nu. bí orílẹ̀-èdè Amẹ́ríkà ṣe wà yẹn àwọn tó jẹ́ wípé wọn ò nígbàgbọ́ nínú ìṣẹ̀ṣe wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀. bí orílẹ̀-èdè Amẹ́ríkà ṣe wà yẹn àti London àwọn tí ò nígbàgbọ́ lórí iṣẹ́ àfáà wọ́n pọ̀ ńbẹ̀ àwọn tó nígbàgbọ́ lórí iṣẹ́ Kristẹni wọ́n pọ̀ ńbẹ̀. ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì wọ́n á pè mí wọ́n á ní ẹ dákun ẹ bá wa trace pásítọ̀ báyìí bàbá ṣé wòlíì nìyí. nípa orí ọ̀fẹ́ Ọlọ́run. wòlíì nìyí bẹ́ẹ̀ ẹ lè fọwọ́ sọ̀yà pé wòlíì nìyí. níbi gbogbo lọ́nà olè nìyí. báwo lè yẹ ṣe lè dá wòlíì mọ̀. ọ̀rọ̀ bẹ́ẹ̀ mẹ́ bàbá. bíbó. wòlíì tòótọ́ ni wípé ẹ máa ti mọ̀ lára rẹ̀ ẹ dẹ̀ máa mọ̀ ìsọ̀rọ̀ sí rẹ̀ àti bó ṣe ń pèpè ara rẹ̀ bó ṣe ń gbé àgbékalẹ̀ tí ayé tó dẹ̀ ń sọ̀rọ̀ tó dẹ̀ ń rí bẹ́ẹ̀ lójú àwọn ẹ̀dá ènìyàn gbogbo. mo gbọ́ yín lọ. bẹ́ẹ̀ni tó jẹ́ ẹni tá a sọ bẹ́ẹ̀ tá a dẹ̀ rí bẹ́ẹ̀ tí kò ṣe ẹni tó mú màgòmágó dání pẹ̀lú tó ń sọ nípa ohun tí a ń pè ní ìran ká sọ ìran ká dẹ̀ bá bẹ́ẹ̀. bàbá ẹ ṣe sùúrù báwo lẹ ṣe mọ̀ pé wòlíì ni mo tún tún ìbéèrè yẹn béèrè torí mo interview ìránṣẹ́ Ọlọ́run kan láti inú ìjọ Celestial Church of God lọ́jọ́ kan Celestial Church of Christ ìyá yẹn mo lọ nífòpọ̀ ìyá yẹn wá fẹ́ inú ara rẹ̀ sọ̀rọ̀ pé kéte Yorùbá ní online TV wàhálà ẹ̀ pọ̀ bàbá ẹ má bínú màá lọ yín nífòpọ̀ láàárọ̀ yìí. ó yá bàbá. ẹ mọ̀ pé wòlíì nìyí kí ni àmì sáwọn èèyàn ní ń pè yín ní wòlíì gangan ni àbẹ́yìn lẹ́ ń pera yín wòlíì àbí fọ́ọ̀mù wòlíì wà tí ẹ̀ máa ń fìlì. ní àkọ́kọ́ náà gbà tí mo ríra mi gẹ́gẹ́ bí ẹni tí tó ń jíṣẹ́ fún èèyàn. èkejì kò sóhun tí mo sọ jáde àwọn èèyàn máa ń confirm ẹ̀. ẹ̀ẹ̀kẹta iléèwé tí mo lọ iléèwé wòlíì mi. mo ń gbọ́ yín lọ sà. so àwọn kọ̀ọ̀kan wọn yẹn tí mo bá sùn mo ń làálà tí mo bá rí èèyàn báyìí tí máa sọ báyìí fún ó dẹ̀ máa ń rí bẹ́ẹ̀. so àyẹn mo fi kọ́ fara mi pé not anything in life
Amẹ́ríkà sọ òyìnbó torí pé mo gbọ́ yín láti gbọ́ lọ so bàbá. ó wúlò láti discover ara rẹ gbogbo tí a bá fi ṣe láyé wà á kọ́ discover ara rẹ náà kí ló báwo mo ti jẹ́ kí ló ṣẹlẹ̀ so nípa discover ara yẹn wà á mọ line tó wà wà á dẹ̀ mọ wà á mọ ojúlówó ọ̀nà tí a fi pè ọ́ lóòótọ́ oríṣiríṣi ẹ̀bùn ló wà ó pọ̀ ó máa kọ́kọ́ discover ara ẹ náà bàbá wà á kọ́ discover ara rẹ náà kété. mo kì í inú mi dùn Yorùbá Dùn Online TV ló kọ mi inú mi dùn bàbá tẹ bá wò dáadáa bàbá tí èèyàn máa ń lọ léèwé wòlíì torí téèyàn bá lọ léèwé wòlíì ṣé Ọlọ́run ní máa ń sọ̀yàn di wòlíì àbí èèyàn máa ń lọ léèwé wòlíì tó dẹ́ dákọ̀ rẹ pé lọ léèwé wòlíì ṣé school of prophet wà or prophetess ní agbára Ọlọ́run wà níbo ló wà ní Iléṣà wòlíì lásán ló gbọ́dọ̀ wà ńbẹ̀. wòlíì àti ajíhìnrere àwọn ló ń lọ bẹ̀. ibi tí mo lọ gan-an nù. wòlíì àti ajíhìnrere so àwọn ló ń lọ bẹ̀ tó bá lẹ̀ ti ń jáde báyìí wọ́n máa carry mission yẹn jáde pé yes like prophet. bàbá ṣẹ́rí mo kò Yorùbá ni ó máa ń lápẹ̀rẹ̀. èmi tẹ̀ ń wo yìí mo máa ń béèrè béèrè gan àwọn èèyàn sì mọ̀ mí lórí afẹ́fẹ́ màá lọ ní ìfúnpọ̀ ẹ̀yin náà dẹ̀ sọ pé ẹ rẹ́dì láti lè gbé mi náà fà á. nípa oore ọ̀fẹ́ Ọlọ́run bàbá. gbogbo ẹ̀yin fáǹsì wa níbikíbi tí ẹ bá wà ẹ bá ń tẹjú mọ́ bàbá yìí ẹ bá ń wò dáadáa bàbá tẹ ẹ bá wò dáadáa ẹni school of prophet lẹ lọ ọbẹ tí èèyàn bá lọ school of prophet tí èèyàn sọ pé kẹ́ni yẹn jẹ́ wòlíì tí ẹ ti ní àmì wòlíì lára tẹ́lẹ̀tẹ́lẹ̀ kẹ́kọ̀ọ́ lọ. kó o tó lọ o ti máa discover rẹ pé you are prophet o ti máa discover pé wòlíì ni ẹ wà wá lọ ọbẹ láti lọ ní ìmọ̀ fún ìmọ̀. láti lọ ní ìmọ̀ fún ìmọ̀. wà á ní ìmọ̀ kún ìmọ̀ wà á lè go to ìlànà yẹn wà á lè máa rìn lórí ẹ̀. kí ni ìlànà náà. ìlànà náà ni pé ok o àṣẹ àwọn pé pastor ṣe yàtọ̀ pastor yàtọ̀ sí wòlíì because wòlíì ó jẹ́ nítorí pé kó rí báyìí yìí wà mo rí báyìí pastor yàtọ̀ ibẹ̀ ló ti máa define ibẹ̀ ló ti máa ṣàpù wàá ṣàpù wòlíì ẹ̀jẹ̀ so wàá máa rìn lórí wòlíì rẹ̀ lọ pé wòlíì ohun tí mo lè ṣe é mi ò lè copy ara mi pẹ̀lú pastor pásítọ̀ yàtọ̀ sí wòlíì pásítọ̀ kì í jẹ́ wọn kì í àwọn ẹlẹ́màá ṣe báyìí wọ́n máa bẹ̀rẹ̀ ẹ pẹ̀lẹ́ ó ní àwa kò sáyè bẹ́ẹ̀ fún ká máa fún kò sáyè àwọn kò sáyè pé ìgbà onímọ̀ ẹ̀ ó yàgbẹ́ ọ̀tọ̀ ó túbú kíní kan tí wàá ní ká wo wí ká dẹ̀ sọ báyìí ilẹ̀ lọ lọ́ọ̀dì ẹ̀. iṣẹ́ wòlíì nìyẹn ní kẹ́ wò ó lẹ́ẹ̀kan náà ká wò ó ká dẹ̀ rí pé báyìí ká sọ báyìí ó dẹ̀ rí bẹ́ẹ̀. bàbá ẹ̀ ń sọ̀rọ̀ ó ń dùn ṣé mọ̀ pé ilé ayé ta wà yìí babaláwo náà lè rí nǹkan. dáadáa babaláwo àáfàá lè rí nǹkan. yes. kí ni ìyàtọ̀ tó wà láàrin wòlíì tiyín àti babaláwo tí ń rí nǹkan. Yorùbá Dùn Online TV ẹ máa gbádùn wa nìṣó. ẹ má dàá gbọ́ ẹ̀pọ̀ lọ́nà wo lọ́nà wo ọ̀nà tí babaláwo gbà tó fi rí ti ó yàtọ̀ sí tèmi. ọ̀nà wo ni. àwọn lọ sí a ò wá láti condemn anybody. mi ò condemn religion. orí èmi báyìí ìgbékalẹ̀ kristẹni ìlànà ẹni mo lọ ok màá dẹ̀ receive from lóòótọ́ gbogbo tá à ń béèrè tá à ń gbà Ọlọ́run ló ní ìran Ọlọ́run ló sì níṣẹ́ lọ́dẹ ṣùgbọ́n ọ̀nà táwọn kan gbà ó yàtọ̀ sọ́tà wa ọ̀nà táláwo gbà ó yàtọ̀ sí tiwa àwọn dẹ̀ rìn ìrìn tí wọ́n lọ àwọn náà dẹ̀ rìn ìrìn tí wọ́n lọ má jẹ́ pẹ́pẹ́ àwọn náà lè wòsàn ibi tí mo lọ gẹ́gẹ́ àwọn lè wá ọ̀sọ̀ pé wọ́n lè ẹ̀yin gan mọ̀ wọ́n tó mọ̀ wọ́n lè fi wòsàn ẹ má jẹ́ gádá gbogbo ẹ̀kọ́ wọn ohun tó mọ̀ wọ́n lè fi wòsàn èmi dẹ̀ wo tèmi mo fi tèmi ohun tó bá nílẹ̀ ohun tó bá mọ̀ ló máa fi wòsàn. inú mi dùn bàbá pínyín ó sì tún kẹ́ẹ̀kan lórí nínú stúdíò wa pínyín lákọ̀ọ́kọ́ yìí ó sì tún pì lẹ́ẹ̀kan sí bàbá ṣé babaláwo kò lè wọ ìjọba ọ̀run ni. olóòtú ibẹ̀ yẹn ọ̀rọ̀ yẹn kídí ẹ̀. ṣé babaláwo lè wọ ìjọba ọ̀run. kò sí ẹni tó ti lè mọ̀ pé babaláwo máa lọ bí a kò ní wò ìjọba ọ̀run àbí. tábà wá débẹ̀ làwọn tó máa mọ̀. ṣé ìwà wàásù tako babaláwo. Ọlọ́run má jẹ́ ń wàásù. àjẹ́ pé ẹ lè rẹ̀ pọ̀ pẹ̀lú àwọn tí ń gbẹ́bọ. wọ́n bá ń lọ tí wọ́n ń lọ tí wọ́n. ṣé ẹ lè bẹ́ẹ̀ tí ń gbẹ́bọ jẹun. àmọ̀ tí wọ́n gbẹ́bọ jẹun. ìran. bàbá ẹ wò mí dáadáa inú mi á dùn kí ọ̀pọ̀lọpọ̀ farabalẹ̀ gbọ́ ètò rẹ̀ bàbá ẹ lè bẹ́ẹ̀ tí ń ṣoògùn ṣé ẹ lè jà ṣe jẹ́ bẹ́ẹ̀ sí wa yìí. torí àṣejù ò sínú Jésù. mi ò lè jẹ́ àṣejù. lọ́nà wo.
mi ò lè jẹ àṣìjẹ tí ń gbóná ni o. because ọ̀nà tí wọ́n gbà ṣe àṣìjẹ tí wọ́n àṣejọ ẹ̀mí làwọn ẹ̀jẹ̀ ó yàtọ̀ sí tí àwọn fẹ́ ṣe àgbékalẹ̀ báyìí yọ ṣáìpọ̀ sáré jẹ fún tí wọ́n mọ̀ ní ohun tẹ̀mí mọ̀ ó yàtọ̀ sí inú òde tako tí wọ́n ń ṣe yẹ. ẹ wò ó lónìí alárè ó ju àgbà nǹkan kéékèèké ó ní yóò gbé nǹkan ní láhánú níbikíbi tó lúkálùkù bá wà ní gbogbo àgbáláyé mo mọ̀ pé àwọn kan ó ti máa wo ètò yìí wọ́n á ti máa wò pé wàhálà mi pọ̀ bàbá tẹ́ ẹ bá wò dáadáa ṣé babaláwo ṣé àwọn náà kì í sọmọ Ọlọ́run. Oh my God babaláwo Ọlọ́run àti babaláwo àti Ọlọ́run ló dá wa. àtàfà ọmọ Ọlọ́run ni wọ́n. ọmọ Ọlọ́run kò sí ọmọ Ọlọ́run gbogbo wa ilé ayé láti pín gbogbo ẹ̀. yóò dáa fún yìí tí ilé ayé láti yan tó yàn. ibi tí mo lọ gẹrun. gẹ́tẹ́ ilé ayé láti yan olóòtú ilé ayé láti yan. yóò dáa fún yìí tí ilé ayé láti yan. àyàn gbogbo ẹ̀ ni bá a ṣe bí wọ́n ṣe bí ọ̀nà tó gbà ló yàtọ̀. ọ̀nà tẹ̀mí gbà yìí mo ń gbà lọ. mi ò dẹ̀ tako ọ̀nà tó ń gbà lọ. o ṣe máa tako. ok ta ló mọ ok ọ̀run tá a dẹ̀ ń sọ yìí àti débẹ̀lá tó máa mọ. àti ìmẹ̀lẹ̀ tí ó là òun ní ọ̀mẹ́ni tí ó là. ọmọ tó ṣẹlẹ̀ rárá. bàbá tí wọ́n bá ń ṣe ọdún Ọ̀ṣun sálẹ̀ invite yín. olóòtú. torí bí tẹ́ ń lọ ẹni ẹ̀ lè sọ pé wọ́n dá ṣùgbọ́n tí wọ́n bá ń ṣe ọdún Ọ̀ṣun sálẹ̀ invite yín gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run. wọn ò lè invite. kí ló dé. wọ́n ti mọ̀ wípé èmi gan rèé o ìlànà tèmi ó lọ báyìí èmi lè lọ báyìí. a jẹ́ pé kórìíra wọn ni. mi ìkórìíra wọn. ṣé wàá lè invite yín sọ́dún Ọ̀ṣun. mi ìkórìíra wọn. olóòtú ó sọ pé ó máa ń lọ́yìn fúnlẹ̀ kan olóòtú máa ń lọ́yìn fúnlẹ̀ kan olóòtú. bàbá ṣe wọlé invite yín sí ọdún Ọ̀ṣun. sàkàtà pààrà là ń ṣetán tó bá ti yí ó ti di nǹkan tá à ń sọ sáà lè invite yín sọ́dún Ọ̀ṣun. má gbé mi lọ ibi tí mò ń gbé lọ lóòtú. wọn ò lè invite mi èmi ò takò wọn. kí ló dé. torí pé ọ̀nà tí mo gbà lọ tèmi mo gbà lọ. mi ò gbà. ẹyẹ mi ṣé ẹ gba nǹkan tí mò ń sọ àbí nǹkan tí bàbá yìí sọ lẹ gbà nǹkan tẹ̀mí ń ṣàlàyé rẹ̀ bàbá kì í ṣe pé ẹ kórìíra wọn. now tí wọ́n bá wá ń ṣe ọdún Ògún tí wọ́n ń bọ̀gún Ògún aládàá méjì òfin kan sáko òfin kan yẹnà gàràgà tí wọ́n bá pè yẹn ní lọ. ọdún Ògún. ṣé kí n sọ̀tọ̀ mi ò lè lọ. kí ló dé. because ṣe rí ohun téèyàn bá ti mọ̀ ní kó máa ṣe. ṣé wọn dáa ní lẹ́ẹ̀fi lè lọ. ṣe rí ọ̀nà tí wọ́n lò tún má padà sẹ́yìn. àwọn lè wá sọ́nà ẹ̀yìn. ìdàwẹ́ kan. ok bàbá ṣe ẹ nígbàgbọ́ pé ìṣẹ̀ṣe làgbà. ṣe ibo níbo tún nìyẹn kékeré. ẹ farabalẹ̀ ẹ wo mo jẹ kan níbẹ̀ ó jẹ kan níbẹ̀ nínú ọmọ tó ń sojú ẹbí mo jẹ kan níbẹ̀ bàbá ìṣẹ̀ṣe làgbà. Ọ̀sán nígbàgbọ́ délé ayé ṣe gbà bẹ́ẹ̀. ní ìdílé tán ti bí yín ẹ ní nǹkan kan tẹ́ ẹ máa ń ṣe ń bẹ̀. ó pọ́sibù kó jẹ́ wípé bàbá tó bí yín lè bí yín sínú ẹ̀sìn kìrìsìtẹ́nì. ṣùgbọ́n bàbá tó bí bàbá yín kì í ṣe ẹ̀sìn kìrìsìtẹ́nì náà máa ṣe. kí ni nǹkan tán ń ṣe ní ìdílé yín. ní bàbá mi àwa á bá pé Ifá ni wọn. ṣé fọwọ́ máa gbé inú díẹ̀díẹ̀. Ifá ò gbé mi. ìgbà tí adẹ̀gbà tá a gbọ́ lọ́ta gba Jésù tá a gba gbogbo ẹ̀ aláti fi hàn pé àkíní yìí tí mi gbé wálé o ẹ ó tẹ̀lé mi nígbà tó ọ̀fẹ́ Ọlọ́run wọ́n dẹ̀ tẹ̀lé mi èmi ò gbọ́ kó sọ pé wà á kó fi Jésù yẹn lọ wọn tán bá dẹ̀ ti gbọ́ tán bá dẹ̀ ti gbà náà follow you sókè nígbà tí ẹni tí ò tí ì bọ́ nìge bá mi lé mi sí tí wọn ò tí ì padà tí mi ò ṣáà pa wọn ẹbẹ̀ tó bá tàkókò ṣẹ́ mọ́ o gbogbo kiri wọ̀ yẹn ó yẹ kó balance dáadáa ṣùṣì tó bá tàkókò tí ìtèmi bá ọ̀nà tèmi rèé everybody náà ló ń wá ebi àwọn náà ń wá ìrókò tí wọn ni àwọn náà dẹ̀ ń wá ìrókò fún tiwa ìyẹn ò dẹ̀ dá ẹ̀kọ́ lọ́wọ́ ẹni tí Ọlọ́run bá ti sọ pé kó tẹ̀lé ẹ ló máa tẹ̀lé ẹ. mi ò tí ì gbàṣẹ bàbá ẹ tí ì gbọ́ nǹkan tí mo sọ dáadáa. ọ̀rọ̀ yín yé mi ẹ ti sọ pé gbọ́. mo fẹ́ jẹ́ kẹ́ ẹyẹ yẹn mo fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ẹ kọ́mẹ̀ntì lórí ètò. olóòtú ti sọ ká gbọ́. bàbá ohun tí mò ń ṣàlàyé ni wípé ìdílé Ifá nílé yín ṣé ìdílé Ifá tẹ́ ti jáde ọ̀dà ni. mi ò lè sọ pé ìdílé mi dà ṣùgbọ́n nígbà tí gbogbo wa ti gba Jésù yẹn. ẹ ti wá lọ ẹ ti dá gbogbo ẹ nù. parí ọ̀fẹ́ lọ tọ́lọ́ bá dẹ̀ fún ẹ lórí ọ̀fẹ́ ni ààrẹ ní tí tọ́lọ́ bá dẹ̀ ní kókó dànù tó bá lọ dànù lè ní problem. ṣé bẹ́ẹ̀ ṣe wá dànù dáa. o ṣe olóòtú. ṣé Bíbélì ní ká dànù. ẹ máa gbọ́ mi ó ní ẹ̀yin yóò mọ̀ tó yóò sọ nígbà mi. ṣé fàìsí òtítọ́.
nígbà ayé tẹ́ ń sọ yìí àwa ò tó pé èmi ohun tèmi gbọ́njú bá ohun tèmi mọ̀ tèmi gbà lèmi ń tẹ̀lé. Ifá orí mi rèé o ọ̀pọ̀ ẹlẹgbà tèmi yẹ̀ wò àgbáyé ní kó gbà mí o Ifá mo gbà mí ẹ parí ẹ lágbà apá o. mi ò mọ̀. Bàbá ìgbà tí mo ṣàlàyé rẹ o ṣé fà ọ̀dà ni. mi ò lè sọ pé ó dá mi ò lè kò fi dá láti mi ò lọ. nínú Ifá àti Jésù ìwọ ló dáa jù. Jésù tèmi gbà mí ń tẹ̀lé. Sọmọ ìlú wa ni Jésù. Sọmọ Yorùbá ni Jésù. Ibẹ̀ tí nígbà tí mo ti pè é tó ti pé mi. Ibi tí mo fẹ́ yẹ kẹ́ ẹ lọ gan lẹ́sẹ̀ wa lọ. Ó pé mi mo dẹ̀ tẹ̀lé. Bàbá ẹ pè é ó dẹ̀ pè yín mo dẹ̀ tẹ̀lé. kì í ṣe pé ẹ sọ pé fáwọ̀dà torí tá a bá wo ọkọ yín Awo tẹ̀ lórúkọ yín ibẹ̀ ni Awo ti wá the word Awo ẹ pè ní Jésù tẹ̀ láti gbà yẹn o. Máa gbọ́ ẹ mọ̀ pé Awo yẹn ń gbè yín máa gbọ́ sà Awo ròyìn máa gbọ́ mi bàbá olóòtú máa gbọ́ mi ò ṣe ìgbórúkọ. Awo tẹ̀. Bẹ́ẹ̀ni mo ti wọnú Kristi yẹn bẹ̀ tí mi mọ́ so yín ò ní pé kí n sọ pé Jésù ò tẹ́ kí n ṣe máa yé ẹ mọ̀ pé Awo ẹ mọ̀ pé orúkọ yẹn dá Awo ẹ mọ̀ pé orúkọ yẹn dá. ẹ máa gbọ́ sẹ́yìn máa gbọ́ mi sá. orúkọ yín ni orúkọ mi ni Awo Awo tẹ̀yẹ orúkọ mi bàbá ló ní bí Awo. ẹ̀bẹ̀ tí mi dẹ̀ jáde tí mi dẹ̀ gba ọ̀nà tí mo ń gbà yìí so kò ní ìdí pé ṣé wàá dẹ̀ fi sọ di Jésù tẹ̀. ọgbà tí Ọlọ́run gbà tí tábìlì ọba mi sọ mẹ́ pé yí orúkọ yìí padà máa yí padà. Inú mi á dùn kọ́pọ̀lọpọ̀ wo nǹkan tá à ń sọ yìí ìránṣẹ́ Ọlọ́run tí mo gbé wá yìí wòlíì ni wọ́n o ṣùgbọ́n màá lọ wọn fún pọ̀ dáadáa. Bàbá Awo ni mò ń sọ lórúkọ yín Awo tẹ̀. Yes. Ẹ ṣe sọ di Jésù tẹ̀ tàbí ẹ̀mí mímọ́ tẹ̀. Ọlọ́run ò sọ fún mi pé kí n ṣe Awo yẹn sì ń ròyìn. Orúkọ yẹn ròyìn. ó wà ń bẹ́ẹ̀ sọ pé yín àbí kò pé yín. Sọ orúkọ yẹn pé yín àbí kò pé yín. Awo tẹ̀sí Sọ pé yín àbí kò pé yín. máa gbọ́ mi ó sọ pé ó máa lọ́ọ̀ lọ́ọ̀fù lẹ́kọ̀ọ́ èmi dẹ̀ lẹ́nu kó ló gbọ́. Sórúkọ yìí ò pé yín. Mi ò lè sọ pé orúkọ tí mo bá ń lẹ̀ ni. Ṣé kò wá dáa. Mo bá ń lẹ̀ ni. Ṣé kò dáa. Ṣé màá ní kò dáa. Bàbá ẹ̀ tí ì dáhùn ìbéèrè mi o. Mo kò sẹ́ni tá a máa bí nílẹ̀ Yorùbá tí ò ní àwọn orúkọ kan tó jẹ́. Àwọn kan ń change tiwọn. Àwọn kan change. Àwọn kan wọ́n ń jẹ́ Olúwamúọdẹ. Àwọn kan jẹ́ Ògúnmọ́dẹdé. Wọ́n wá sọ di Olúwamọ́dẹdé which is very wrong. Ògúnmọ́dẹdé ni. Bàbá ṣé ẹ mọ̀ wípé wọ́n máa ń tọrọ èèyàn lọ́wọ́ òrìṣà ẹ ti gbọ́ rí. Wọ́n máa ń tọrọ láyé àtijọ́ wọ́n á tọrọ èèyàn lọ́wọ́ òrìṣà wọ́n á tọrọ èèyàn lọ́wọ́ ọgí wọ́n á tọrọ èèyàn ṣé àwọn tó ń ṣe àwọn ọmọ tó bá tọrọ yẹn sí wọ́n lè jẹ́ èèyàn ni. Oh my God ẹ má dà pọ̀. ó lè jẹ́ èèyàn. wọ́n lè yín ò sọ pé kó má jẹ́ èèyàn ṣùgbọ́n kí ni kan mo fẹ́ kó mọ̀ ní pé tó bá tẹ́lẹ̀ àwọn ohun tá à ń pè yìí lóòótọ́ gbogbo wa tá a bí tá a ṣe tá a nílẹ̀ Yorùbá káyọ̀ òde gbogbo wa la ní àwọn nǹkan tí wọ́n ń ṣe nílé wọn. nílé wa ẹ má jẹ́ ká dà o ṣùgbọ́n nígbà tá a dẹ̀ ti gba ọ̀nà méjì àlìsàkó mẹ́ta. bẹ́ẹ̀ ni àrí ẹ̀sìn mùsùlùmí àrí ti àbáláyé àrí ti kìrìsìtẹ́nì. so ìmẹ́tẹ̀ẹ̀ta yẹn ìtẹ́lẹ̀ wọn bá sọ pé kó o lọ ló máa lọ. èwo ló wá dáa jù. ilé mi tèmi ń lọ ilé mi ń tẹ̀lé. bó o lẹ ṣe mọ̀. nígbà tó pé mi tí mo pè tó dáhùn. àwọn náà máa ń pẹ́ tí wọ́n lè dá wọn lóhùn. ok ṣé ẹ wàá lè bá wọn jẹun pọ̀. ṣé jíjẹun pọ̀ yẹn a lè jẹun kò sí àgùdọ̀ ṣàfùrà. tí wọ́n bá hálé bóyá ń sọdún ọ̀sán hálé wọ̀n lẹ́ oúnjẹ dọ́dọ̀ yìí. ọ̀hún lè hásọ̀dọ̀ mi. tọ́ máa dọ́dọ̀ yẹn nígbà kí ló dé ṣé wọn dá ni. ẹ máa gbọ́ ọ̀hún ṣe máa gbọ́ mi wọ́n ti dà pé ṣẹ́rí ibi tó bá ti fẹ́ máa ṣe I belong to it. Let the people know that. Ṣé wọn dá lèmi fẹ́ béèrè? Èmi sọ pé wọn. Wọ́n yìí dẹ̀ fi wá lè gbà. Ṣé ọ̀nà tèmi gbà tí mi gbà mo ń tẹnu. Ṣé tẹ bá bí ìbejì bẹ́ẹ̀ ṣe wà ẹ̀ lè sọdún méjì? Ọdún méjì. Ìrèké. Kí ló ṣe? Ìrèké. Ọdún kejì. Ọdún méjì. Ká máa sọ pé ká máa kó wọn kiri. Kó wọn kiri kọ́. Wọ́n á ní kẹ́ ẹ sí ọdún ìbejì. Ìbejì máa ń lóró. Máa gbọ́ mi máa gbọ́. Ògbé kì í wà. Ṣèbí àbúrò tó ń bí àbúrò mi bẹ́ta. Ìbejì ni ṣé wọn wá sọdún ìbejì wọn. Nígbà táwọn bí wọn ṣá pé ìgbà táwọn bí àwọn ọmọ yẹn ojú wa ò tí ì fi bẹ́ẹ̀ làjú lọ́dọ̀ ìlàdẹ̀ ìfàdúrà báàkì fún wọn lẹ́mílẹ̀ tó máa ma àwa wà aṣọdún yẹn fún wọn tó máa dá wọn lè máa tó lọ́wọ́ èmi o ìjọba Ọlọ́run ló fún wa ó lè tún fún wa yẹn ní ìdí pé nínú. ṣé kí n sùn máa lọ yín lè fún lọ. ẹ máa ń ṣó bàbá ẹ̀sìn kìrìsìtẹ́nì àti ẹ̀sìn àbáláyé tẹ́ ẹ bá wò dáadáa èwo ló dáa jù sábàláyé ọ̀dà ni
ẹ má jẹ́ kí n condemn Àbáláyé. ṣé kò dáa ẹ má jẹ́ kí n condemn. ṣé àpò mo sọ lẹ́ẹ̀kan ẹ lè mo ò fi tu gbogbo ẹni sọ pé ó kò dáa. because ọ̀nà tí mo tún sọ lẹ́ẹ̀kan àti máa repeat. ṣé bàbá ẹ má jẹ́ ká máa mix up. ṣé kò dáa ni ìbéèrè tèmi nù. ẹ máa gbọ́ kí n lè sọ pé dà ló báyìí kí n lè sọ fún dà. lọ́nà wo. because ṣe rí nǹkan kan pé gbogbo ohun tí à ń ṣe láyé yìí ẹ̀sà ó depend lé ọwọ́ mo fi pé àwọn èèyàn gbọ́n mi lẹ́nu àyà ó depend lóhun tó bá yàn látọ̀ wá ṣọlọ báyìí now ohun tèmi yàn ni mo lè sọ nípa ẹ̀ ètò rí èmi ò rí bẹ́ẹ̀ yẹn mi ò mọ̀ bóyá ṣé mo ohun téèyàn bá ti rí ló máa kí ni àmúdẹ̀rín sí ó dẹ̀ pé mi ò lè kọ́ pa ẹ̀ bẹ́ẹ̀ mi ò lè kọ́ pa ẹ̀ èmi lè kọ́ pa ẹ̀ tí mo wà yìí so definitely ọ̀nà tí mo dẹ̀ mọ̀ yẹn mo lè máa sọ lọ bẹ́ẹ̀ mi ò lè condemn wọn. kì í ṣe pé ẹ̀ sọ pé kò dáa. no mo ṣe máa àmì condemn. ẹni wọn lọ́rẹ̀ẹ́. sí èyàn lè ní wọn kan jókòó yan oṣù. ẹ lè lọ kí wọ́n lé. ó lè máa gbọ́ mi dábàá jókòó ìyẹn sọ pé kó gbá wọn kó jókòó tì wọn kó bá wọn inú ọ̀rọ̀ iná àwọn náà ń tayò èmi náà ń tayò ni. wà kété ọ̀gá lóòtú mo lè ní Jésù mi sọ pé yẹn láwo sọ mo lè ní Jésù báwo dẹ̀ ni mo lè ní Jésù lọ ẹ. if Ọlọ́run tọ̀nù ẹ fúnra rẹ tó bá jọyìn mi ó jọyìn mi ni ṣùgbọ́n nígbà tí mi bá súnmọ́ ẹ bá mo ṣe máa fẹ́ gẹ̀ẹ́nì àti ẹ má kó kódà kí máa wọ́n sọ́dọ̀ ẹ̀ aláwo kódà wọ́n á lè lọ ọ̀dọ̀ wọn á lè jọjọ jókòó á dẹ̀ máa fi ọ̀rọ̀ bá ara wọ̀ sùn. ìfẹ́ ìkànjọ́ máa sọ̀rọ̀ ìyẹn sọ pé kí n sọ pé ìyẹn sọ pé òkè mo ti ń bá rìn o mo ti dáwó o mo ti ń bá rìn o mo ti ṣàǹgó ìyẹn ò sọ bẹ́ẹ̀ dà ò sọ bẹ́ẹ̀ ẹni bá fẹ́ máa gbọ́ mi sìn mo fẹ́ fi Jésù lọ ẹ́ mo fẹ́ fi Jésù lọ Jésù tẹ́ mi mọ̀ yìí mo fi lè wọ́dẹ̀ jáláwo tó tí mi bá súnmọ́ ẹ tí mo lè fi lọ ẹni wọ́n súnmọ́ ẹ a dè máa sọ fún báyìí ní báyìí tí mo lè ti ń tẹ́lá àtàwọn ṣètẹ́ ti ń lọ́ mi lọ́fun látàwọn mi ti ẹ̀ lọ́yìn lọ́fun ẹ ti ń lọ́ mi èmi náà ti bẹ̀rẹ̀ ẹ ó yá èmi náà ti ń sọ bàbá fún yín. ṣé Ọlọ́run tó wà ní Bíbélì àti Ọlọ́run ayérayé tó kiri èwo ló yẹ ká gbàgbọ́ jù. èwo Ọlọ́run tó wà ní Bíbélì wà. èwo ló wà ní Bíbélì. bẹ́ẹ̀ ni Ọlọ́run ẹ máa gbé wọ́n ní Ọlọ́run sì sọ pé ní Bíbélì ẹ máa gbọ́ Ọlọ́run sì sọ pé ní Bíbélì àti Ọlọ́run tó wà lókè èwo la ta ló sọ ti Bíbélì. ẹ wá máa gbọ́ ìbéèrè tèmi gẹ́gẹ́ èmi náà ń béèrè lọ́wọ́ yín báyìí. ẹbí ọmọ ibi tí wọ́n ti lọ́yọ̀ fún gẹ́gẹ́ rèé o. now Ọlọ́run tó wà ní Bíbélì ó ní a gbọ́dọ̀ bá àwọn oníṣẹ́ òkùnkùn kẹgbẹ́ pọ̀ ọ̀sọ́ ní Bíbélì a gbọ́dọ̀ bá àwọn oníṣẹ́ òkùnkùn kẹgbẹ́ pọ̀ ó wà ní Bíbélì bọ́n ṣe bá wọn rìn ṣẹ́gẹ́tì ó ní ká má bá wọn rìn. now Ọlọ́run tó wà lókè yìí tìrẹ yóò rọ òjò sílé babaláwo yóò rọ òjò sílé onímọ̀lẹ̀ yóò rọ òjò sílé pásítọ̀. Ọlọ́run ẹbí ìbàdí ẹ̀ sọ pé a gbọ́dọ̀ bá wọn kẹgbẹ́ ó yẹ kí Ọlọ́run tó wà lókè kọ́ mọ́ rọ̀jò sílé pásítọ̀ nìkan ni white fún arọ̀jò sílé babaláwo. èwo lẹ́yìn wá gbàgbọ́ nínú. eléyìí lèmi gbàgbọ́. eléyìí fún àǹbẹ̀ nǹkan. èmi ò gbàgbọ́. kí ló dé. ẹgbọ́n nǹkan ó ní ká má bá àwọn oníṣẹ́ òkùnkùn kẹgbẹ́ pọ̀ ó wà ń bí i. bàbá tẹ́ bá wo Old Testament nínú Old Testament yẹn n tó dá mi lójú ni pé nígbà tí Jésù dé wọ́n ní Jésù ó pa àwọn májẹ̀mú kan ó parun bóyá àwọn ètò kan nínú Old Testament ó parun. now ìbéèrè mi wá rèé. ó ṣe amendment. amendment ẹ̀ ló ṣe inú mi dùn àtúntò ó ṣàtúntò ẹ̀ lásán ló ṣe kì í ṣe pọ́ parun àbí ṣé Old Testament lẹ gbàgbọ́ ni àbí New Testament. náà mo sọ jẹ́ pé bẹ́ẹ̀lì mo gbàgbọ́. ṣé ẹ nígbàgbọ́ lórí Old Testament ṣé ẹ nígbàgbọ́ lórí Old Testament ajẹ́pẹ́ lè ṣẹbọ Jacob rúbọ. tí lọ fún wọn fẹnu Bíbélì. ó ń gbé mi lọ. má jẹ̀mú láéláé. So if the way they are serving God that time, the way they are sacrificing, it's not. Sórí pé apẹran agbésórí pẹpẹ lóhùn èéfín oṣù gbogbo yẹ lóhùn gbogbo kìnnì kan agbésókè yẹ nígbà tí Jésù wá dé wọ́n bá lè rọrùn ló wá fi sọ pé òkè àwọn kankan wà tẹ́tẹ́ a máa túntò ṣùgbọ́n báyìí àwọn gbọ́ngàn fúlẹ̀ gan ò close yẹ kò close yẹ. èwo ló wá dáa jù. ẹ máa gbọ́ mi méjèèjì náà ni ọ̀rọ̀ Ọlọ́run. èwo lẹ wá gbàgbọ́ ntí. méjèèjì. ajẹ́pẹ́ lè rúbọ. mi ò lè rú. Jacob rúbọ. Jacob àti Ísọ̀. ìrúbọ tèmi lè rú. ìrúbọ tèmi ló tẹ̀tẹ̀ àwọn náà rúbọ náà. sẹ́yìn ò lè rúbọ ajẹ́pẹ́ Bíbélì ń parọ́ nù. ìrúbọ oríṣiríṣi. ṣé bí wọ́n ta pẹpẹ. Wait, that is ya mo gbọ́ yín lọ. Yes. Gbọ́ mi, that's Old Testament. Ìrúbọ tó ń rí yẹn, okay, sacrifice, apẹran, apamọ̀dún.
Jésù wá dé ó ti fi ẹ̀jẹ̀ rẹ̀ rà wá padà jọ̀wọ́ báyìí ìyẹn ni pé àwọn nǹkan tó ń ṣe ń gbà yẹn wọ́n rí i pé àwọn kìnìyàn fẹ́ ó mú kan ara wa ẹni tí ò lówó màlúù ń sin tán ní kó ló pa màlúù ṣé ẹ mọ̀ pé kìnìyàn máa difficult ó máa difficult fún wa kó lè pa màlúù fúnra ẹ̀ kó lè pé òkè la máa ṣe òkè lẹ́yìn jákà kúkú lo ẹ̀jẹ̀ yìí ẹ̀jẹ̀ àdáàgùntàn jẹ́ òun ló clear gbogbo àwọn kankan yẹ ṣùgbọ́n àkókò yẹn it's the same God náà ni ṣùgbọ́n that time is very a jẹ́ wípé nǹkan tá à ń ṣàlàyé ni pé ẹ tí ì sọ nǹkan tí mò ń fẹ́ o. Oya. Bàbá ẹ jẹ́ máa ra yín balẹ̀ ẹbí dáadáa mo rẹ́dì gan láti gbé rìn. èmi ìlú sínú ẹ̀ mo wà nínú ẹ̀. bọ́lá sì kò yín kí gbogbo yín o ẹ má bínú sí mi o mo fẹ́ jẹ́ kí ọ̀rọ̀ yóò yé wa dáadáa ní bàbá Old Testament Ọlọ́run dá Ádámù àti Éfà sínú ọgbà àjàrà Bíbélì sọ fún wa pé wọ́n jẹ èso wo náà jẹ. ṣé ká máa tú mi báyìí. mo fẹ́ kẹ́ tú ni. ó ní wọ́n jẹ èso wo ni Adam and Eve jẹ. ṣé mọ̀ pé kan tó create kan tó mú ìyàwó ṣé mọ̀ pé ẹ mọ iye ọdún tí yẹn ti wà. ṣé mọ̀ pé ìwò ni wọ́n wà àwọn méjèèjì wọn ò tí ì bẹ̀ sí oyè ẹ̀ náà amúgbẹ́ni sọ. àjàgbé mi rán. ṣe nígbà tó dúwá nígbà táwọn ará bíi táwọn bíi dé ló ṣe àwọn sọ pé Bíbélì ò tó ọ̀rọ̀ yìí dáadáa ni ó yẹ kí Jésù sọ pé Bíbélì jẹ́ kó yẹ kó wọ́n bá ara wọn lájọṣepọ̀ ó ní wọ́n jèso ni. wọn ò lè fi gbogbo ẹgbẹ́ sọ lówe lọ́rọ̀ wọn ò lè sọ pé Jésù ló ṣẹlẹ̀ lórí kẹta Jésù ló ṣẹlẹ̀ lórí kẹta àwọn méjèèjì wọn ní àwọn méjì wà ní ìwé so now nígbà tí wọ́n dẹ̀ mú kíní ẹ̀ tí wọ́n dẹ̀ tọ́wọ́ tó rí pé kíní máa sweet kẹ́ ni wọ́n fi sọ. kí ló sweet. òun náà mọ̀ kí tẹ́. bàbá kí ló sweet èmi ọmọ kí ló sweet ẹ fọlá balẹ̀ bàbá ò tí ì sọ nǹkan tó sweet. ìwọ náà máa tó sweet. nǹkan tó sweet ẹ̀ sọ ọ̀tọ̀ ló sweet. ó sweet. bó o lẹ ṣe mọ̀. bẹ́ẹ̀ tí nígbà tí wọ́n ní sùn jà pé àwọn méjèèjì mọ̀ ọ́ tẹ́lẹ̀. bó o lẹ́yìn ṣe mọ̀ kò sweet. ṣé mi ìṣọkùnrin ọkùnrin ṣọkùnrin. ọkùnrin lè mi ẹ̀yin lẹ kọ́kọ́ sọ ẹ ló sweet. ṣé wọ́n níyàwó. ìbéèrè mi wá rèé a jẹ́ pé white Bíbélì òbí sọ pé wọ́n bára wọn jọ ní àjọṣepọ̀. ní sí everything àjọ gbogbo yẹn òwe wọn lè pa òwe. òwe ni kì í ṣe pé dáǹtọ̀ pọ̀ lè wà lé lórí òwe ni. ìgbà òwe ni sàpẹ́rẹ́ torí pé wọ́n ní ẹ bá wo ẹsẹ̀ kẹta wọ́n ní pé ojú àwọn méjì sí i wọ́n sì mọ̀ pé wọ́n wà ní ìhòòhò tẹ́lẹ̀ wọ́n lè mọ̀ òun ìgbà tí wọ́n tẹ̀sẹ̀ náà ṣe mọ̀ pé ìgbà tó bá tẹ̀sí ẹ̀ tán wọ́n wá rí pé wọ́n bẹ̀rẹ̀ sí ní fọwọ́ ó dùn. pé ìgbà tí tó mú ìyẹn ló fa ẹ̀ṣẹ̀ ló bíng ẹ̀ṣẹ̀ sínú ayé wọn ẹ rí i pé nígbà tó náà wá sọ kalẹ̀ tó pè mọ́ pé Ádámù Éfà ibo ni wọ́n wà ẹ mọ̀ nǹkan tó ń sọ wọ́n ní Olúwa mi à ń gbóhùn rẹ o ẹ̀rù sì ń bà wá. now ta ló kọ́ wọn bá ṣe ń bára wọn sùn. ẹ kí n bẹ lọ́wọ́ ẹ. Thank you very much. I would like you to watch all this program very well. This is Yorùbá Don't Like It. Ta ló kọ́ wọn bá ṣe ń bára wọn sùn. Bíbélì ní ejò wá. ẹ máa gbọ́ sà ẹ máa gbọ́. ṣẹ́jò lọ wá ni àbí èèyàn àbí àgán ti mọ̀ pé ó yẹ káwọ̀ hàn. máa gbọ́ olàbọ̀ ara wọn. èṣù tá à ń sọ yìí. kí ló pèlè ẹ̀wọ́n sì ń bọ̀ lọ́ fún pọ̀. kò sí wàhálà ṣé ẹ rí gbogbo tá à ń sọ yẹn èṣù particularly ó fúnra ẹ̀ tí òun nìkan ló wà mẹ́rin ó fi ara ẹ̀ lẹ̀ ní kí èṣù rẹ̀ lẹ̀ wọ́n ṣe wọ́n pé màtí wọ́n sọ pé nígbà bẹ̀rẹ̀ ok àwọn ọ̀dẹ̀ ìyá èṣù òkè tán lá ṣe wọ́n wò èṣù ẹ̀ ń sọ yẹn tó lọ dán wọn yẹn kì í ṣe jù ẹ́ nìkan ó lè jù láláì kì í ṣe òun nìkan ló jẹ́ ẹranko ń bẹ̀ ṣùgbọ́n ó wà àbálẹ́bù léṣu lè wọnú ẹ̀ this is spirit ó wọnú ẹ̀ ó wọ bẹ́ẹ̀ kì í ṣe pé jò gan ẹyẹ ó wọnú ẹ̀ ní. a jẹ́ pé wáyé tí Bíbélì ò fi tọ́ka wípé ó wọnú ẹ̀mí ó lè jò wá ejò wá ṣàlàyé pé èso eléyìí lọ dáa. listen mo fẹ́ ṣé a sọ pé Bíbélì ní ń parọ́ ni. Bíbélì ò parọ́. ẹgbẹ́ ìtọ́jú wa kọ́ bẹ́ẹ̀. he saw the same thing. ọ̀rọ̀ sì sọ pé wọ́n kò lábọ̀ ara wọn. àwọn olókòlábò. ó ló ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. èso náà pé. bẹ́ẹ̀ tí nígbà tẹ̀sùn gbà tó ti gbà tó ti tàn wọ́n yẹn kọ́. ká gba nǹkan tẹ́ sọ wípé wọ́n bára wọn sùn. wọ́n ló dẹ̀ mọ̀ yẹn. now ọmọ mélòó ni Abraham àti Éfà bí. Adam àti Éfà ọmọ mélòó ni wọ́n bí. tí wọ́n bí mọ̀ ni. ọmọ mélòó ni wọ́n bí. bàbá wọ́n bí Cain wọ́n sì bí Abel. now Cain pa Abel ìran wo la wa. ìran wo lẹ́yìn. ìran Cain àbí. ṣé ìgbà pé ìran Cain ni wa. ó yá Abel ò tí ì bímọ.
kí lẹ fẹ́ tí fà Káìn fi pa Kéènì fi pa ìran wo là wá. ìran kéèyàn máa ayé pé ìran ẹlẹ́ṣẹ̀ ni wá. láti inú ìyàwó sí ẹ̀ṣẹ̀ ti wà láti ọ̀dọ̀ fọfà àti dógún ẹ àti dógún ẹ̀ṣẹ̀ láti bẹ̀rẹ̀ wọn. ṣé ìran ayé pé ìran Kéènì ni gbogbo wá. wa pátá ẹlẹ́ṣẹ̀ ni wá àti dógún ẹ̀ṣẹ̀ nínú láti inú bí wa láti inú bí wa yálà láti dógún ẹ̀ṣẹ̀ náà láti inú ẹ̀ṣẹ̀ láti gbé bí wa. inú ẹ̀ṣẹ̀ láti gbé lóyún wa so ìran Kéènì ni wá. ẹ gbà bẹ́ẹ̀. ẹ gbà bẹ́ẹ̀. so that is to say gbogbo wa pátápátá ẹlẹ́ṣẹ̀ ni wá àtẹ̀yìn náà. pátápátá àtẹ̀yìn dájọ́ kò yìí. bẹ́ẹ̀ ni a jẹ́ wípé ẹlẹ́ṣẹ̀ só lè wàásù fẹ́lẹ́ṣẹ̀. ok ṣébi tẹ́ wàá ń lọ yẹn ibi tí mo lọ lọ́nà wo ẹ̀ ń wàásù fún mi ẹlẹ́ṣẹ̀ ikú kankan náà jọ ni wá. mo ń bọ̀ ẹlẹ́ṣẹ̀ ni èmi náà. ṣùgbọ́n nígbà tí one thing mo kọ́kọ́ sustain ju pé ìyá kọ́kọ́ di àtúnbí. mo ti ń bọ̀ lórí àtúnbí. tẹ́ bá di àtúnbí yẹn àtúnbí yẹn ló máa fi hàn wípé kí n tí mo ń ṣe yóò dáa. Now tí màá ti wá di new baby màá tó lè sọ pé mo fẹ́ wàásù fún torí pé ẹlẹ́ṣẹ̀ ò lè wàásù fún ẹlẹ́ṣẹ̀ àmọ́ tó fẹ́ àbí nǹkan ṣe ẹ́ ni bẹ́ẹ̀ tí nígbà tí mo ti gba Jésù tí mo ti kọ́ baptist yẹ tí mo ti kọ́ ṣe nínú ẹ̀ tí mo ti kọ́ gbàtúbí yẹ so mo máa mọ̀ pé ilé ò dà now màá máa fọ́lọ́ ẹ̀jẹ̀ màá lè bá àwọn míì sọ̀rọ̀ pé mo ti ṣe nǹkan báyìí rí o nǹkan báyìí ò dẹ̀ dá o àwọn lè fi wọn ṣùgbọ́n ẹlẹ́ṣẹ̀ máa fọ àfọ̀jù tó ń fọ̀nà wọn àfọ̀jù. ṣé ẹlẹ́ṣẹ̀ ń babaláwo. ẹlẹ́ṣẹ̀ òun ṣe babaláwo ṣe babaláwo lè di pásítọ̀ ni máa ń bọ̀. ṣé tí babaláwo bá di pásítọ̀ kò dáa. babaláwo lè di pásítọ̀ náà. ṣé kò dáa tí ó bá di pásítọ̀. fún tó bá jẹ́ pé ìlànà. ṣé kò lè wọ̀run. no a lè sọ pé kò lè wọ̀run. no I can't condemn babaláwo. ẹ lè condemn no ẹ gbà pé wọ́n dáa. ọ̀nà tó gbà ló ń bá lọ. ẹ gbà pé wọ́n dáa. ọ̀nà tó gbà ló ń bá lọ. mo mọ̀ ẹ dà bọ́ọ̀ dáa. ṣe léèyàn. wọ́n dà léèyàn. ṣe ní bí àwa ẹ̀sìn tó ti dá ni ẹ̀sìn Ifá. ibẹ̀ náà bí sí. ṣé bàbá yín ọ̀dà ni. bàbá mi ìgbà tí wọ́n òye ò tí ó yé wọn gbà ẹ̀ ẹ̀yà tí wọ́n sọ yìí náà. wọn ò dẹ̀ mọ̀ wọn mọ̀ púpọ̀ yẹ káwọn sìn. ìgbà tí wọ́n ti gbogbo ẹ̀dẹ̀ fi kọ́ mọ̀ tí gbogbo ẹ̀ ṣe náà. ṣé ẹ mọ̀ pé tí Nàìjíríà bá padà síṣẹ́ sí ẹ pé Nàìjíríà ó sì dá. lọ́nà wo ló fẹ́ fi dá. bàbá ṣé tí èyí bá fi ògùn búra ní ìsìn ọ̀sẹ̀ gẹ́gẹ́ lògùn ọjà ṣe nígbàgbọ́ bẹ́ẹ̀. gbogbo lóòótọ́ ìyẹn ètò ẹ̀sọ́ yẹn ó lè. ògùn Ṣàngó ńkọ́ ẹ mọ̀ pé Ṣàngó burú. ẹ̀yin ṣe rí ni. ọ̀yẹ́rán náà àyẹ́rán náà Ṣàngó bàbá àyẹ́rán náà bàbá ẹ̀gbọ́n nǹkan tó ń pọ̀ ní Ṣàngó ni. mi ò gbọ́. Ṣàngó akata yẹ́rì Ṣàngó ọkọ ya bàbá ìránṣẹ́ Ọlọ́run tó bá lóun tó dára lójú kọ́ lọ tọwọ́ bọ ibi tán gbé Ṣàngó sí kọ́ lọ tọwọ́ bọ̀ ṣé ẹ lè tọwọ́ bọ̀. báwo tí wọ́n máa dán ṣán tó. bẹ́ẹ̀ inú mi dùn definitely tó ṣe tá a bá ń ṣe ẹ̀sìn yẹn ó sì lè gbé Nàìjíríà dúró ká ní kí àwọn olórí wa máa fi Ògún àti Ṣàngó búra. gbogbo wa ò lè ṣẹ̀sìn kan. bàbá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa fi Bíbélì búra. Bíbélì ò lórí èké dẹ̀ ni. Bíbélì ò jà kó jà àrùn máa jà kó sọ fún òun jà bẹ́ẹ̀. àjẹpọ̀kọ̀ wà active tó Ṣàngó. tó Ṣàngó. It's very active. tó Ṣàngó. ó wà active. Ṣàngó lójú ẹsẹ̀ ni. ó wà active yẹn pé àwọn èèyàn láàánú wọn lè ṣe. a jẹ́ pé Bíbélì náà dá. Bíbélì dá Bíbélì máa ń fi orí ọ̀fẹ́ jẹ́ mọ́ kó lè pa bàbá bẹ́ẹ̀ yẹn. orí ọ̀fẹ́ yẹn gangan ni kò bá wa ṣe gbà bẹ́ẹ̀. olóko wa tí kò kó bá wa. tó ká máa fògùn jà. bàbá sórí ọ̀fẹ́ kò bá wa bàbá tí àjẹ́ bá pààyàn ìgbàgbọ́ jẹ́ kó yẹ wa pé ó ṣeé ṣe kó wọ ìjọba ọ̀run tó bá gba Jésù gbọ́ tí àjẹ́ bá pààyàn 40 ó ti pa oríṣiríṣi ọ̀pọ̀ ènìyàn jẹ́ o ó wá lóun fi ayé ń fún Jésù yọ̀wọ̀ ìjọba ọ̀run. tó bá ti born again tó bá ti kọ. àwọn èèyàn tó pa ń kọ́. àwọn èèyàn ọmọ Ọlọ́run ẹ̀ dáṣe ọ̀dẹ̀ ọ̀hún láì. ẹ tó bá pààyàn kí ló yẹ ká. láìfọ ẹ lọ nìyẹn. bàbá ìbéèrè. àjẹlẹ pààyàn báyìí. bàbá ṣe kò sí ara ìgbà tí mo ń ṣètùtù wọn. mo rúbọ àjẹ́ bàbá oníṣẹ̀ṣe ni mí mo rúbọ àjẹ́ mo rúbọ. mo ti gbọ́ wípé oníṣẹ̀ṣe awódé aláwódé ni mí. ọmọ CAC ni. ọ̀dà mo ti gbọ́ mo máa ń lọ CAC kódà alùdùrù ni mí. mo gbọ́ alùdùrù ni mí ní CAC. wọ́n sọ fún mi pé ọmọ CAC lẹ́yìn. bàbá láti lẹ̀ wá. bàbá. so now ó máa gbọ́ mi ṣá tí àjẹ́ bá pààyàn tó bá pààyàn jẹ ẹni tó pàjẹ yẹ òun ló lẹ̀bi ẹni tó wà tí fàyẹ fún Jésù tó bá fàyẹ fún Jésù surely ẹni tó kú yẹ tí èèyàn bá ti mọ Jésù
a jẹ́ pé ìyẹn lè máa pa àyàn sùn kó wá fàyè fún Jésù. tó bá ọ̀bẹ ń sọnù àjẹ́ lè máa pa àyàn sùn kí wọ́n wá padà fàyè fún Jésù. ẹ máa gbọ́ mi ìwọ ni o máa defend ara ẹ kó o bá tó mọ̀ má defend ara ẹ má jọ pa ẹ. kọ́mọ̀jọ̀ kan pa ẹ́ ayé wọ́n lè yìnbọn sí nǹkan kan wọlé. ọwọ́ mi àwọn tẹ bàbá wọn wà lé sáyẹ́nà àkọ́ wọlé láíláí. Wòmí ẹni bá rìn níbi. irọ́ tó bá yìnbọn sí tí ọba wọlé kí lẹ́sọ̀ kí lẹ́sọ̀ kó protect yín. èmi gan ò lè rìn ibi tó ti máa yẹ. bàbá ṣẹ́rí ìgbà mi àwọn wà tó jẹ́ pé ilé ọmọ ọkọ̀ bìrìkọlù tí Fúlàní ọmọ bọ̀ bọ̀ pẹ́ lè jí ń gbé láíláí. àjàgbé mi rá Jésù lè jẹ́ kí wọ́n jí mi. mo jẹ́rìí yín èmi gan ò ti rìn lọ́jọ́ ìjọ. àjàgbé mi rá ni àjàlógbé bàbá ti sùúrù àjàlógbé kí ló kọ ìdájàgbé kí ló kọ rẹ̀ Èlíjà kájọ gbé Èlíjà ni sẹ́wọ̀n lè gbẹ̀yìn náà. ẹ̀mí mọ́ lè gbé mi. àjàgbé mi rá ogun bá bá lọ́tún lọ sí àjàgbé mi rá. àti pé àwọn nǹkan kan wà tí wọ́n ti ṣe sí ńlá láti kékeré tẹ̀yìn òní mọ̀. ó ṣẹlẹ̀ sí pásítọ̀ kan lógùn stéètì wọ́n yìnbọn sí kọ wọlé ó sì gba Jésù lólúwa tó lùgbàlẹ̀. àwọn nǹkan yẹn ti wà lára ẹ̀ àjẹbí wà. Olúwa ló ń ṣọ́ àgùntàn. àjẹbí tún wà. 24 23 Olúwa ni olùṣọ́. ṣùgbọ́n àjẹbí náà tó wà. ẹ máa gbọ́ mi Olúwa ló ń ṣọ́ àgùntàn. olùkí yóò pọ̀ níbọ̀ so ó ní yóò fi ìyá apá rẹ̀ má fi bò ẹ́. ṣé àwọn kan wà tẹ́ pé dá ò mọ̀ ni pé ẹ má mọ̀ ní sẹ̀pọ̀ tó o bá mọ Ọlọ́run dáadáa tó o bá gba Ọlọ́run ẹ̀ gbọ́ ó máa kò sí tẹ́kọ̀ bá ń bọ̀ lọ́nà kò ní o ti máa ṣe wà á ti mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ nígbà. ṣùgbọ́n tábà dédé ragabu yín mọ̀ fún ẹ̀ lè Fúlàní ò lè ragabu yín mọ́lẹ̀ ajínigbé ò lè gbé yín ní lọ ni tó bá ṣe wàá ṣẹlẹ̀ ńkọ́ mi ò lè rìn débẹ̀ ni tó bá ṣẹlẹ̀ ńkọ́ bàbá Ọlọ́run ó ṣe kí ni yọ pa àwọn ọmọ rẹ̀ mọ́. àwọn ẹ̀gá ti máa sùn ọ̀run sọ́sọ́ àti máa kú. ọ̀jẹ̀rì yín tó tẹ̀lé rí mi. àwọn nǹkan tó ti wà lára yín láti kéke. àwọn nǹkan tó ti wà lára yín láti kéke. kí ló wà lára ṣé pé mo jáwò tẹ́yẹ ṣé pé mo jáwò tẹ́lẹ̀ tẹ́lẹ̀. ẹ mọ̀ pé àwọn nǹkan kan wà tó yẹ pé ẹ̀yin ò ní mọ̀. kí ló dé bá mo ṣe mi ṣe ní. agbo àtìgbà kékeré sì ń bẹ lára yín ìbílẹ̀ ní. agbo bá wù. ṣé ìsọmọ Yorùbá ni. Yorùbá lè gbogbo ẹni tó bá ti bí ilẹ̀ Yorùbá ọmọ ìbílẹ̀ ni. ṣé gbà bẹ́ẹ̀. yóò sọ pé yàrá ẹ̀ aṣọ tẹ́ wọ̀ ìbílẹ̀ ni. bẹ̀ẹ̀ sẹ́ ma pé mo ti gbogbo ọba àṣẹṣe mi gbà ẹ̀mọ yẹn ìgbà ẹ̀mọ ni wọ́n lè ṣe sí mi lára bẹ́ẹ̀ bí mo ti mọ Jésù yẹn ó ti máa pa gbogbo kan. ó wà ń bẹ́ẹ̀ ó wà ní omi ara ó wà ní ẹ̀jẹ̀ ara bàbá ṣe ọmọ ìbílẹ̀ ni. ó máa àmì Yorùbá náà. ìmúra gan ìmúra ìbílẹ̀ ni. ìmọ̀ lélẹ̀. téèyàn bá tó ń wò yín wọ́n mọ̀ pé ọmọ Yorùbá típíkù Yorùbá ni. àbẹ́rẹ́ tí mo fún gbogbo ẹ̀ Yorùbá tímọ́tímọ́ ni. bàbá káti ọ̀kọ́ fi pé wá jí ń gbélẹ̀ káfi gbogbo mọ̀ fún àlè rí ń jí gbé káfi ọ̀kọ́ bà yẹn náà torí tí ọ̀bà sọkùnrin ńlé táwọn bá báyìí nìkan lé ọkùnrin lẹ́yìn náà o abẹ́ sọkùnrin. ọkùnrin náà. mo jẹ́rìí yín abẹ́ nínú Jésù èmi nígbàgbọ́ wípé bàbá ẹni tí wọ́n bá yìnbọn sí tí ìbọn ọ̀bà wọlé sí lára tó bá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run fọ́mà babaláwo ni. máa bíbó o. máa mi sẹ́ ṣe bàbá yìí ṣe ẹ̀mí ọ̀dà ṣẹ́ẹ̀bì mọ́ lè dá mọ́dún. dáadáa olùdájọ́ ó lè dàdú tó bá dáadáa tó bá ní kán kó lẹ̀ wọ́n ní kó lẹ̀. ṣẹ́ni tó bá ní kán kó ìbọn lẹ̀ tí ẹ̀mí bá ní kán kó lẹ̀. ṣé ọ̀rọ̀ ló sọ yàrá. bẹ́ẹ̀ ni pé lórúkọ Jésù ẹ kó ìbọn lẹ̀. bóyá pátápátá. ẹ kó gbogbo nǹkan tí bẹ lọ́wọ́ yín lẹ̀. àbíkọ́mọ̀ tó kọ́ ó sọ fún wa pé gbogbo tẹ́kù dání ẹ̀ kan drop ẹ̀. bàbá fọ́mà babaláwo lẹ́nu. irọ́ lẹ̀ pa. bàbá ìránṣẹ́ Ọlọ́run kan máa ṣe kinní kan yóò wá kárọ wá láti ìlú títí ń bọ̀ yóò wá kárọ wá síbi pápá àsọjí arọ ni wọ́n o ọgbọ̀n bí orúkọ Jésù Kristi ti Násárẹ́tì dìde àwọn bàbá dìde mo wá sọ fún ìránṣẹ́ Ọlọ́run lọ́jọ́ kan pé ẹ mọ̀ wulẹ̀ gara yín lábẹ́ mọ̀ wulẹ̀ kó àwọn ilé àwọn arọ tẹ́ kó èmi ọ̀dẹ́ mọ́ ẹ jẹ́ wọ́n lọ fún láwọn arọ kése náà ṣe súnmi kà lọ́dọ̀ wa. àwọn yẹn kì í nísì àwọn tẹ́ ń sọ yẹn. tí a mọ̀ kọ́ wà ní Kristi náà Ọlọ́run kọ́ ló pè wọ́n. bí àbí tí mo lọ gangan Ọlọ́run kọ́ ló pè wọ́n. sẹ́ẹ̀rì àwọn yẹn lọ pákéjì náà wọ́n yẹn ṣe. bí tí mo lọ gangan pákéjì náà wọ́n bí tí mo lọ. then ẹnu ló pè wọ́n. ṣé yẹ báyìí àwọn fún àti ìṣòro yẹn ìjìyà tí wọ́n wà ń bẹ̀ fún wọ́n tàn wọ́n lo àkàràmọ̀ business nìyẹn. so ṣé yẹ báyìí bẹ́ẹ̀ ìyẹn ti tẹbi tẹ máa ti gbàgbọ́ dáadáa sí ìyẹn tó lè ká lórí ìdè ó dẹ pírísì níta lóò tí dìde yín ọ̀sán pé kó máa wọ̀jọ̀ gbà ọ́ bẹ́ẹ̀ ni ẹni tó bá rán sí ẹni tó bá sí ìlú iṣẹ́ fún ẹ̀yìn ṣé ó yẹ báyìí gbogbo àwọn tó fọ́ lójú àti Jésù Kristi ṣé gbogbo wọn ló dìde nù mí ara wa. so it's not that pé kó lọ máa perform kó lọ máa package mèrè pé àrò kan wà láti kan kó máa dìde kó máa ṣe tó bá dẹ̀ tó bá for what àwọn yẹn sà
àwọn èèyàn tó ṣe ìrànṣẹ́ ṣòye báyìí tí ẹ̀yin bá rí lórí orí bẹ́ẹ̀ o lágbó tó tọ́ ni o it's not good. tọmọdé ni mo package bàbá ọlọ́pàá ń lé olè bọ̀ ọlọ́pàá wa lé bọ̀ ọwọ́ abá yín níwájú ìta ẹ̀ǹkà bíbélì olè yẹn wá sáwọnú lé yín ọlọ́pàá wa yọ ní kọ́nà ọlọ́pàá béèrè pé ṣe báwọn rí olè tó sáwọnú lé kí lẹ sọ. ètè ibi tó ń gbé ohun tẹ́ ẹ pè wá sórí ètò pé ó sì bọ̀ ń bẹ́ẹ̀ ẹni ẹ̀fà kọ́ olè yá sí bọ̀ mo sì bọ̀ ń bẹ́ẹ̀ èmi náà fẹ́ gbọ́ nǹkan tẹ́ ẹ sọ ni. eléyìí tẹ́ wá ń sọ ìbáyìí o ti ọdẹ nílé olè bọ̀ ni o ẹ̀yin wá ń ka bíbélì wájú ta olè yẹn kan sáwọnú lé jáde ẹ ràn mí lọ́wọ́ ẹ kàn sáwọnú lé àwọn ọdẹ wa dé àti pásítọ̀ àwọn ọdẹ àti ọlọ́pàá wa dé ọ̀nà ìjọsẹ̀ bá wa rólè ilé ẹ̀sọ́. one thing that ẹni tó ń sábò yẹ àmọ́ owó yìí ni ó lè ṣèfù ṣòfò ẹ̀ mọ́mí táwọn yẹn ń lè bọ̀ yẹn wọ́n lè pa ẹni tó jalè ó lè change lọ́la but bí ó jẹ́ ọkọ̀ ẹ̀ tó bá sọ pé ṣebí kí lẹ́ sọ fún wọn. tó bá jẹ́ pé wọ́n kó ìbọn dání tí wọ́n dẹ̀ wọ́n fẹ́ pa ẹ wá ní ẹsẹ̀ báwọn rí ó dẹ̀ sáwọnú lé a lè dáàbò bò kí lẹ́ sọ kí lẹ́ sọ. àgbà tí wọ́n lè ní bí ilé ìpẹ́ ẹjọ́sẹ̀ báwọn rí kí lẹ́ wà sọ. ẹ̀wọ̀n rí lé mi pé wọ́n lè mi. ẹni ẹjọ́ jáde ẹjọ́sẹ̀ bá wa rí olè táwọn labour sí kí lẹ́ sọ. kí lẹ́ sọ náà. ẹ máa gbọ́ mi mo fẹ́ ṣiṣẹ́ láti lè cover mi lè fún wọn ní certainly yẹ. ẹ gbọ́ Yorùbá mi bàbá ẹ dákun o ṣe bá wa rí ẹni báyìí kí lẹ́ sọ. mi ò rí o mo rí o. ohun tẹ́ fẹ́ fàyọ ìjẹ́ fẹ́ mọ̀ kó bá mo parọ́. bẹ́ẹ̀ ni ibi tá à ń lọ gẹ́gẹ́ nu kí lẹ́ sọ ibi tí mo lọ gẹ́gẹ́ nu ṣé ẹ bá wa rí àbẹ́ ẹ bá wa rí. ṣe rí tí mo bá ní kọ́ lọ mo tó bá pa ẹ máa gbọ́. ṣé ẹ lè rí simple question yes or no. mo máa kọ́ bá ẹ̀ ní. kọ́fà kí lẹ́ sọ. mo máa kọ́ bá ẹ̀ ní. pé ẹ wò ó ní ẹ̀fà èdè ẹ̀jọ́ kọ́rọ̀ lè bá yá. lórí ìdí àyè mọ́yẹ́ fàsìkò yìí kí gbogbo ẹ̀yin tẹ́ wà lórílẹ̀‐èdè gbogbo àgbáláyé ẹ̀yin tẹ́ wà ń diaspora Akọ́láwọlé Aláọdé ló kọ̀ mí bàbá ìránṣẹ́ Ọlọ́run ni ẹ ní orí ọ̀fẹ́ láti gbàdúrà fáwọn èèyàn bàbá orí ẹ̀gẹ́gẹ́ lẹ́sìn wá sórí ètò lónìí bàbá màá ṣe débi wípé mo fẹ́ tẹ̀sí yín wò wípé bóyá lóòótọ́ làṣì ọ̀rọ̀ ń bẹ lẹ́nu yín lẹ fi lè gbàdúrà fáwọn èèyàn tí wọ́n sì mọ̀ rí dáhùn àdúrà ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wà Nàìjíríà lọ́jọ́ wípé wọ́n ti ṣe alábàápàdé wòlíì wọn tó sì yẹ pé ó ṣeé ṣe kọjá pẹ̀yìn lẹ́jẹ̀ wòlíì wọn irú ẹ̀ wà even ọ̀pọ̀lọpọ̀ àwọn kan wà lábẹ́ ẹ̀ pé yín tó jẹ́ pé ẹ̀ ṣe wòlíì wọn ará àta míì yóò jẹ́ wòlíì wọn ẹlòmíì ó sì wà lórí afẹ́fẹ́ nílùú òyìnbó tí ó wà lẹ́kọ̀ọ́ tí ó wà Nàìjíríà táwa yìí tí ó wà ní diaspora tọ́lọ̀ gbogbo àwọn ibi tó ń lọ wọn àti ìbá wòlíì wọn pàdé ó lè jẹ́ pẹ́yìn lẹ́jẹ̀ wòlíì wọn ẹni tó bá wá pè yín nínú wọn tí wọ́n bá wá rí ọ̀nà àbáyọ a jẹ́ wípé àwọn gangan ni wọ́n ẹjẹ́ pẹ́yìn lẹ́jẹ̀ wòlíì tiwọn. bẹ́ẹ̀ ni ọ̀tọ̀nu bàbá Ọlọ́run lè ran yín sáwọn kan ṣe nígbàgbọ́ bẹ́ẹ̀. sọ́ọ̀lọ̀ dáadáa. tó sì ṣeé ṣe débi pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ò tí ì níwèé ìgbèlú tẹ bá fi àdúrà tẹ bá gbàdúrà wọ́n lè rí ìwé ìgbèlú gbà. tí ọkàn wọn bá rọ̀ mọ́ tí mo bá wí. ibi tí mo wá ń lọ gangan lọ. ọkàn wọn bá ti rọ̀ mọ́ tó máa wí. tó bá dẹ̀ gbàgbọ́ ó lè ṣeé ṣe ṣọ́ọ̀lẹ̀. bẹ́ẹ̀ tí a rán mi pé kí n àkókò tí a rán mi láti gbàdúrà fún rẹ̀ ṣé Ọlọ́run rán mi sí àti gẹ́gẹ́ bí prophet ẹ̀. gbogbo ẹ̀ ló ní wòlíì tí a rán sí ní ọ̀kọ̀ọ̀kan. alẹ́ bẹ́ẹ̀ sọ́lẹ̀ kan yẹn bẹ́ẹ̀ ṣe bó ti wà díẹ̀ alẹ́ tá a máa pray fún àwọn ṣọ́ọ̀ṣì méjì tó máa break. bẹ́ẹ̀ni. so ó depends ní ẹni tá a bá rán sí èèyàn ní ìsìnkú àkító ló bá yẹn Ọlọ́run rán mi sí pété Ọlọ́run mi sí Aláwọ̀dé so a dẹ̀ máa jùlẹ̀ ó dẹ̀ máa rí bẹ́ẹ̀. so Ọlọ́run bá àwọn kan wà tó yẹ pé Ọlọ́run máa rán yín sí àwọn kan sì wà tó yẹ pé Ọlọ́run ò lè rán yín sí ṣùgbọ́n ó ṣeé ṣe kó jẹ́ pé lára ẹ̀yin tẹ́ ń wò wá yìí ó ṣeé ṣe kó jẹ́ pé Ọlọ́run máa rán bàbá yìí sí yín tàbí kí Ọlọ́run ti ọwọ́ bàbá yìí ṣiṣẹ́ ìyanu nínú ayé yín ó ṣeé ṣe bẹ́ẹ̀ torí àmọ́ ẹnu tí àṣẹ wà bẹ́ẹ̀ni bó ṣe àmọ́ ẹni tí àṣẹ wà bó ṣe rí gẹlẹ ṣe sọ yìí. bàbá tẹ bá wà wò ó ẹni wòlíì ni mo ti fẹ́ ni mo kọ́ àwọn nǹkan wò lọ́lọ́run ti gba owó yín ṣe rí. èèyàn jẹ́ ìṣe fìlà mi kò lórí. ẹ mọ̀ pé iwájú kọ́ Láláwọlé lẹ́wà iwájú Yorùbá Dùn Online TV lẹ́wà wọ́n béèrè ìbéèrè mọ́mọ́ sọ. ẹ rí mi ò jókòó dédé o jókòó dédé bet fún kí n gbàdúrà fún yàn kó
kó lálàá àbí kí nǹkan àìsàn máa ṣe èèyàn ká dẹ̀ gbàdúrà káìsàn yẹn dẹ̀ kú pẹ̀lú omi àti òróró. Now tá bá dẹ̀ gbàdúrà fẹ́ tó ń wá físà bẹ́ẹ̀ ṣe ń sọ yẹn àìmọye 2, 3, 4 máa bẹ̀ ṣe é báyìí. So oríṣiríṣi nǹkan kan lọ́lọ́run ti gbà tọwọ́ mi bọ̀ ṣùgbọ́n tó ń tàtọwọ́ mi ṣe kì í ṣe èmi. Abáyé ká mi sọ pé tí ẹ bá ti sọ pé Ọlọ́run wò mí mo ṣe báyìí mo ṣe báyìí tó ń sọ nínú ara rẹ ìyànà tèmi ó ń ṣe sábàtọ̀ lọ. Ọlọ́run gbọ́wọ́ mi ṣe àwọn nǹkan kan báyìí ní ilé sọ pé 3, 4 mo smile. Oh, I know that. Mo mọ̀ yẹn lọ́kàn ara mi. Kò tí ó lè jí lọ́la o ṣùgbọ́n mi ò tí ìyẹn ò tí ó lè jí o lé ní o kí tó kú òbí o mo lè máa pray fún yàn kó jí sí o ṣùgbọ́n nísìnyí agbára kì í ṣe pé agbára o but ṣé mọ̀ pé Ọlọ́run jẹ́rí tá a bá sọ pé yẹn tó kú dìde ọlájọ́ ojú Ọlọ́run gbà fún ẹ kó o ṣiṣẹ́ yẹ tó yẹ báyìí ó lè jẹ́ bí àwọn ọlọ́kọ̀ ìdẹ́wò pé mo fẹ́ ti kí Ọlọ́run kó gbé ìpè ẹni ga o Ọlọ́run lè lu ẹ kó gbàdúrà fún ẹni ẹ̀kẹ́ lédè ẹ̀ sọ bẹ́ẹ̀ tí àwọn kọ̀ọ̀kan àti pé àwọn onímọ̀ sọ́lẹ̀ kan yẹn kó o jí o ṣùgbọ́n àwọn kan ti gbàdúrà nípa mi many things tí wọ́n ti pa mi ṣe tó dẹ̀ rí breakthrough káàkiri ó pọ̀ gan kì í ṣe 2 kì í ṣe 5 kì í lọ́wọ́ ọmọdé àti pẹ́ńbẹ̀ náà díẹ̀. a jẹ́ pé lórí ètò ìlédè ó ṣeé ṣe káwọn èèyàn máa pè mí wípé Ọlọ́run ti pàṣẹ bàbá yìí àwọn lọ́wọ́ ó ṣeé ṣe bẹ́ẹ̀. àlòfẹ́ Ọlọ́run tẹ́lẹ̀ gan fúnra ẹ̀ gan gbàgbọ́ torí ọmọ Ọlọ́run kan lẹ́yìn ẹ̀yin gbàgbọ́ bó ṣe é ṣe bẹ́ẹ̀ bí a ṣe ń sọ yìí ó dẹ̀ bẹ́ẹ̀ fún wọn. ẹ bá ń pàṣẹ sínú ayé èèyàn méjì méjì ni o méjì ọkùnrin àtobìnrin ìbàdàn torí méjì tọ́lọ́run dá méjì náà tọ́lọ́run dá ẹ bá ń pàṣẹ sínú ayé ọkùnrin ẹ sì bá ń pàṣẹ sínú ayé obìnrin ń gbọ́ yín. ok bí Olúwa ti ń bẹ bí ẹ̀mẹ́tì wà ìwọ ọkùnrin tó ń wo mi ká kọ́bẹ̀ látọ̀dọ̀ ọkùnrin ohun gbogbo tí Ọlọ́run kọ mọ́ ọ láyé tí ayé sì ń dá dúró nínú ayé ẹ̀ bí o ṣe ń gbọ́ wa ní àárọ̀ yìí lórúkọ Jésù ó yá ọ̀nà yẹn ṣí fún ọ ìwọ obìnrin tó ń gbọ́ mi níbi gbogbo ọ̀nà tó fẹ́ dé láyé ó yá lọ rí àánú gbà àánú máa fọ̀hún láyé rẹ bẹ́ẹ̀ ló lè máa rí ó sì rí bẹ́ẹ̀ o ó yá ló máa jẹ́rìí sí agbára Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá ẹ ló máa jẹ́rìí sí agbára Ọlọ́run Jésù Olúwa wa. bàbá àá fún lórí ọ̀fẹ́ láti pe nọ́mbà yín lẹ́ẹ̀kan mi ò kì í ṣe lórí ètò ẹ bá béèrè lọ́wọ́ kámẹ́rámán mi ò fi nọ́mbà lẹ̀ sórí ètò Ọlọ́run dẹ̀ nífẹ̀ẹ́ yín bàbá Ọlọ́run nífẹ̀ẹ́ tí bá fi nọ́mbà yín lẹ̀ sórí ètò Ọlọ́run wọ́n nífẹ̀ẹ́ dàbí pé ẹ jẹ tẹ́tẹ́ Ọlọ́run nífẹ̀ẹ́ yín bàbá. bó bá fún lórí ọ̀fẹ́ láti pe nọ́mbà yín lẹ́ẹ̀kan ṣoṣo lẹ́ẹ̀kan ṣoṣo bẹ́ẹ̀ ni mi ò kí ń fà yín lẹ̀ fún nọ́mbà orí ìfẹ́ tó ní sí mi àbí o ti nífẹ̀ẹ́ yín o ti dá mi lọ fún un látàárọ̀ ẹ mọ̀ kẹ́kẹ́ mo fẹ́ ṣe mo fẹ́ wò pé báyà àwọn bíi 5, 6 ó pè mí pé àwọn oníta wọn sí nípasẹ̀ ètò yìí tí bàbá Awótẹ́ tán fara hàn lórí ètò Yorùbá Dùn Online TV torí mo mọ̀ pé wọ́n á pè mí bàbá mo fẹ́ kẹ́ ẹ pé nọ́mbà yín lẹ́ẹ̀kan ṣoṣo. ok ṣe lókè 080 00 66 46 24 50. fún gbogbo èèyàn ibikíbi tó bá wù kẹ́ wà jákèjádò gbogbo àgbáláyé wọ́n ti pe fóònù nọ́mbà wọn jáde wọ́n pè jáde ẹjá tẹ̀ sí bàbá ìwò. ká tẹ̀sán Ọlọ́run nínú ayé mi. nínú ayé yín bàbá a gbọ́dọ̀ bá fẹ́ẹ̀kì lọ́rọ̀ yín o. lọ́mọdé. torí bàbá àwọn ìránṣẹ́ Ọlọ́run kan débi wípé bàbá láyà fẹ́ẹ̀kì ni. ọ̀pọ̀ dáadáa ṣe ìwádìí wọn débẹ̀. àwọn ìjú yín lọ. ṣe ìwádìí wọn débẹ̀. torí sọ̀rọ̀ bàbá. ṣe ìwádìí wọn débẹ̀ jẹ́ ndébì làmì náà ṣe ìwádìí wọn débẹ̀. ilé ìwà sí máa fa àsìkò yìí máa kí gbogbo ẹ̀yọ́ ọmọ orílẹ̀-èdè àgbáláyé níbi kíbi tó ní kálukú bá wà lórí. ìwé tí a ti ní mi báyìí o ìkànnì Yorùbá Dùn Online TV nìmi àtọ̀tún àtòsì lẹ́yẹlé máa fi kórè bọ̀lù. ẹ ti ní mi báyìí ìránṣẹ́ Ọlọ́run alààyè pásítọ̀ Prophet Awótẹ́ àwọn olùgbò aṣojú ètò. inú mi sì dùn wọ́n pè mí aláwọ̀ fẹ́ wá sórí ètò wá ní bàbá ẹ máa bọ̀ bàbá ẹ bá wà wò kí o ṣe ẹ̀ránṣẹ́ ṣíṣe ẹ̀ránṣẹ́ ìṣèlú ọ̀rọ̀ ńlá ló béèrè yìí o aláwọ̀dé ní tó ń gbé mi lọ yẹn lágbára díẹ̀ fún àwọn kan wọ́n lè lò fún business but it's not a business. bàbá ẹ bá ti ń gbọ́ inú kọ̀ọ̀kan. ó yá ètò máa lè dáhùn máa dáhùn. business ìṣe ẹ̀ránṣẹ́ àbí. it's not a business
Àgbékalẹ̀ fún láti máa fi àdúrà tí gbogbo èèyàn lẹ̀ is not a business. Mo sọ ọ́ àwọn kan lè gbé kalẹ̀ bí business. Mo yọ ọdún tèmi tí wàá bẹ̀rẹ̀ sí. Àwọn kan lè gbé kalẹ̀ bí business o. So èyí tèmi mọ̀ tèmi ṣe mi ò gbà pé business. I don't. Ọlọ́run tí ọwọ́ yín gbé ilé iṣẹ́ ìránṣẹ́ kankalẹ̀. Ọlọ́run tọwọ́ mi Ọlọ́run gbé yín kalẹ̀. lọ́wọ́ mi yín dá kalẹ̀. Chọ́ọ̀chì àbí. Ṣé ẹ lè kó chọ́ọ̀chì yẹn kẹ́ máa lọ chọ́ọ̀chì mi? Kẹ́ fílẹ̀ fún ìjọba àbí kẹ́ fílẹ̀ fún àwọn. Ìjọba kọ̀. Kẹ́kẹ́ fílẹ̀ fáwọn chọ́ọ̀chì mi. Kẹ́ sọ pé chọ́ọ̀chì yóò lórúkọ wa lórúkọ tẹ̀lé mọ́. Ọlọ́run ràn mí lọ́wọ́ láti pọ̀ ṣùgbọ́n mo gbé sí ọ̀dà níbi tẹ́ ẹ dé yẹ Ọlọ́run bá sọ pé kí n fi ilẹ̀ kí n lọ. Okay, ṣé bẹ́ẹ̀ ní kìí ṣe business? It's not a business now. Okay, tẹ́ bá dá ọrẹ alóru. Ẹ má jẹ́ ká sọ̀rọ̀ jù bàbá, ẹ jẹ́ ká dá a lé. Má dá lé. Má dá lé. Ká ló lọ rẹ? Ọrẹ. Bí a bá ti ń ṣe láti bẹ́ta tí ń ṣe náà láti máa jẹun dáadáa. Ẹ wá ní kìí ṣe business. No. That's iṣẹ́ tó náà ń pè mí sí ni múdẹ̀gúdẹ̀. Why not at no place? Why? Kí ló ti ní lọ́wọ́? Àwọn ìdáṣọ́ náà kí ló dé? Ní business. Alábẹ́kú business yàtọ̀. No, àtajà. Ok, ṣé tàbá mú wá sí ṣé mo fẹ́ lọ pa wọ́n ni? Ok, tí ìsìn tẹ́kọ̀ wá. Mọ́ ń bọ̀ àṣẹ sọ̀rọ̀ sí káàkiri sí. Ẹnìkan pè pé God bless you máa lọ. Tó mọ̀ dáhùn lọ. Business ìyẹn. Bẹ̀tẹ̀ eléyìí, ẹni tó bá dáwọ́ rẹ̀ á lè fọ bẹ́ sí lọ́rùn. Ọlọ́mọ ṣe máa bọ́ mi náà. Ọlọ́mọ máa bọ́ mi, wọ́n fún mi máa jẹ náà. Yes. Ọ̀gá kílódé tọ́lọ́ ò ní bọ́ mi. Ó máa bọ́ oúnjẹ sí mi. Ṣùgbọ́n bíbọ̀ yẹn látara àwọn èèyàn tí mo ń pè fún mi. Máa bọ̀ máa mú mi. Ọ̀gá náà, tí mi máa lè dáhùn máa dáhùn bẹ́ẹ̀. Orí ètò ìlú àgbègbè ayé ló wà lọ sí ìlú òyìnbó. Ohun tí máa lè dáhùn rẹ̀ ni mo máa dáhùn. Tẹ́lá tó bá yé màá lọ́kà. Olóòtú mi ò mọ tó sọ yìí o. Ṣùgbọ́n ohun tí èèyàn lè sọ máa sọ ti ara rẹ̀ fún ara rẹ̀. Mi ò mọ tẹlómìn. Ẹlòmíì lè gbé kalẹ̀ pé fún business. Èmi fún ara mi. Mo mọ bí mo ṣe gbé náà ṣe pè mí fún. Láti ara àwọn èèyàn náà tí mo ń gbàdúrà fún náà fọlọ́ǹtì wọn á fún mi. Wọ́n á fún mi. Ọjọ́ kan báyìí sí mo ti rí ibì kan báyìí lọ́kàn báyìí. Àìmọ́ tí one day one second mo dẹ̀ gbúrúgbúrú pè mí bẹ́ẹ̀ bá rántí ẹ bless mi lójó yẹn abẹ́ bless mi dá mi lówó tí ò fún mi lówó tí ẹ fún mi lówó ni náà Ọlọ́run lò yín láti fún mi 1,000 ìgbà ọjọ́ ìgbà mo ní mi ò ní ná ó tuntun mi ò ní ná kí tó dé kọ́ mi ò náwó yẹ mo mú dání ni Ọlọ́run bless mi lọ bless látara yín bẹ́ẹ̀ ni lẹ́mi ti máa fún mi tẹ́ bá ní jù bẹ́ẹ̀ lọ́jọ́ ìṣẹ́fẹ́ máa fún mi nìyẹn mẹ́wàá ẹjọ́ ẹ̀ẹ́dẹ̀mà tí yóò tí ì fò the first day tí màá sí máa rí ilẹ̀ ẹ̀dẹ̀ sọ pé bàbá ẹ wá ẹ̀dẹ̀ fún mi bẹ́ẹ̀ náà wọ̀nyẹn ti máa fún yàn ẹni tó bá ti gbé kalẹ̀ sí business ebi àpàdà pánà ni. Bàbá ṣe fẹ́ràn owó àbẹ́ fẹ́ràn owó. Gbogbo wọn la fẹ́ràn owó wà lórí fẹ́ràn owó. Ok, o tún mo wọ̀ kí ni mo fi ṣe. Ẹ fẹ́ràn owó. I came from all the way from Lagos now. Hey! Come to this place. Hey! Kí mo fi gbá dé. Hey! You see man. Inú mi dùn sí bàbá yìí. Ẹ bọ́ kọ́tà yẹ kí n láìkí bàbá yìí. Bàbá yìí sọ ojú ọbẹ̀ ní kù. Sàkàtà pààrà ni bàbá yìí ṣe tiwọn. Wọ́n parọ́, wọ́n fi kankan. Wọ́n sọ kì í ṣe pé ẹ pé Fálékè o. O tún lọ bẹ̀yẹ. Ẹ pé Fálékè. O tún lọ bí fa. Ẹ pọ̀ O tún lọ bí fa. ẹ pọ̀ pẹ̀lẹ́ ní. O tún lọ bí fa. Lọ́dàlẹ̀. Ìyẹn pé èmi ò pé Fálékè. Inú Fálékè ṣaláwọdé. Aláwọdé. Àwọn tẹ̀lé yìí náà. O lè já láwọdé ṣùgbọ́n o lọ tẹ̀lé fámọ́. Bàbá ṣe Jésù jẹ́ ló ń ṣe gbogbo ẹ̀. Bàbá bó ń ṣe. Ẹbí ìparọ́. Ok, wà á tó fi ń gbé àwọn pásítọ̀ wá sórí ètò. Mo fi gbé wọn wá. Torí I look all your past programs mo máa ń ṣe. Pastor, they are there, there are many people are there. Èmi àti pásọ̀ àjọ jẹ́ àṣejẹ́rí. Pásọ̀ tó wó nìyẹn. Pásọ̀ máa ń jẹ́ àṣejẹ́. Bọ́n ṣe é ṣe. Wà láìta láì. Pásọ̀ máa ń jẹ́ àṣejẹ́ dáadáa. Èmi àti pásọ̀ ti jọ jẹ́ àṣejẹ́rí. Kí gbogbo kìnìún ń sọ yìí, ọbẹ̀ sì jẹ́ ẹ̀. Ọbẹ̀ sì jẹ́ ẹ̀. Níbo lọ́wọ́ àlọ́ bíbélì tó má sì jà sí. Sọ́wọ́ ẹjọ́ jáde lórí bíbélì. Gbọ́n. Ẹ ò lè gbogbo ẹ̀. Ẹ má mí sí gbogbo ẹ̀ papọ̀. Ẹ̀rí ẹ̀ mo ti sọ lẹ́ẹ̀kan, ẹ̀rí àlè. Ẹ̀rí ó lè sin awo kó pé ẹ ó lè má ba lọ. Olóòtú ó dà pé ẹ̀ wò mí yá. Ẹ̀ wojú mi o. Ó lè má ṣe yẹn kó. Ìtọ́ bá ti pé ẹ náà ló bá lọ.
fọlọ́run máa bá lọ bó ṣàwo ló bá pé ẹ máa bá lọ o bóde ìjẹ́ Christian náà ló máa bá lọ sà so ìyẹn that's for me bẹ̀tì pé alankan ṣàṣejẹ pásítọ̀ yẹn tí ẹ̀jẹ̀ máa jókòó ẹ̀jẹ̀ máa jẹ́. ṣébẹ̀ àti pásítọ̀ èmi àti pásítọ̀ ti jọ di àṣejẹ. bàbá sẹ́yìn ò lè jà àṣejẹ. sẹ́yìn ò lè jẹ́ ẹ má yẹ ká lọ bẹ̀rẹ̀. kí ló ń pè fún ọ̀pọ̀ sọ. sẹ́yìn kì í jẹ́ kó ní lọ́gọ́. Cameraman gan lọ cameraman bú sẹ́yìn. kọ̀kọ́ ṣe àwọn òṣèré àṣìṣe ọ̀sẹ̀ papọ̀. ṣé òun àṣìjẹ náà ni ṣé àṣìjẹ ni. bàbá kí làṣejẹ. ṣé kí làṣejẹ. mo ń bọ̀ ṣé kọ̀kọ́ ṣàn yẹn ṣé àṣìjẹ ni. àṣejẹ ni kọ̀kọ́ ṣe. èyí bọ́ kọ̀kọ́ ṣe náà làṣejẹ. òun náà ń pèlè bọ̀. òun tẹ̀ fi ń bó yí yàtọ̀. bàbá wọ́n mú ẹyẹ pẹ́pẹ́yẹ wọ́n á fi ewé túnde sí egbò túnde. gbọ́ yẹn ní. ẹ ti gbọ́ ní mo ti sọ báyìí ti gbọ́. wọ́n mú egbò túnde wọ́n á fi sí. wọ́n wá mú omi àgbọn wọ́n fi sí ẹyẹ pẹ́pẹ́yẹ yẹn jiná ẹ̀jọ̀ ló tó tó láyé òsì. lẹ́yìn yẹn bá lò ẹ mọ̀ pé ẹ mọ̀ yọ́nú sí mi. ìyọ́nú ọlọ́run ọba ò lẹ́ẹ̀mọ́ rí. ṣé ẹ mọ̀ pé ẹ̀yọ̀ ló wà. ẹ̀yọ́ ló lódùn mẹ́rin mo béèrè fún. ẹ kì í ṣe òróró fún mi. nígbà tí ká yes I have bílò tako ká máa ṣòro náà no ó dìpẹ́ ló kásá mi sínú ẹ̀. ẹ kì í ṣe ọṣẹ fún lux. àwọn ọṣẹ lux. mi ò lọ sí ìlànà yẹn. ìṣe báyìí kì í ṣe ọṣẹ lux fún ẹ. mi ò lọ sí ìlànà yẹn as use water and oil and water. tẹ́lẹ̀ mi ò kàn dẹ́mọ̀ tó ń ṣe o ìlànà tí wọ́n gbà nìyẹn láti máa ṣe yẹn ó dìpẹ́ǹdé tí bá ti wá ìjìnlẹ̀ tó ló ṣe máa mú sí ṣùgbọ́n báyìí ẹ̀mẹ́ẹ̀ka mo láìkí kọ́ ẹ̀tẹ́ ń bèrè àwọn kan tó ń ṣọ̀ṣẹ́ wọ́n ṣe gbogbo nǹkan ó possible bẹ́ẹ̀ so that's better ìlànà tèmi mọ̀ ni mo sọ fún ilé. ọ̀dọ̀ ń gbódù dáadáa. ẹ kí n lu ọṣẹ àwọn kan máa ń lù àwọn pásítọ̀ ẹgbẹ́ yìí náà fún alọ́ṣẹ tán ní ká kó sórí mo ti fọ́ṣẹ wẹ̀ dáadáa o tí mo kó ọṣẹ sórí gidi tí mo wó sórí ó tẹ̀ ṣiṣẹ́ ayé pé ẹ̀kẹ́ lọ sí spiritual store lọ́ra gan wọ́n ń ta nǹkan spiritual store àwọn nǹkan olè mọ́ra mẹ́ à ń tẹ̀yọ̀nú ń bẹ bàbá à ń tẹ̀yọ̀nú gan. ẹ̀rọ̀nù ayé fi ayé àgbẹ̀. ẹ̀rọ ilé ìgbà ṣe pẹ̀lú kó dùn. ẹ̀rọ̀nù ayé àgbẹ̀. àtẹ̀bí àwọn àgbà. ṣé ọlọ́run ṣé tọ́lọ̀ bá fún ẹ ní ẹ̀yọ tó bá rí ẹ̀yọ ọlọ́run gbà ṣé kò dùn táyé. ọlọ́run náà ni mo yọnu sí ìyẹn náà lẹ̀ yọnu ayé. ohun tèmi mọ̀ ni pé. èyí lẹ́ni kí n lọ inú fún pọ̀. ohun tèmi máa jẹ máa dá ẹ lóhùn mi ò mọ̀ pa ẹyẹ ẹni gbogbo ilẹ̀ ṣe papọ̀ mi ò mọ̀ pa. nǹkan tẹ̀mí sọ ni wípé nǹkan kẹ́rẹ̀ lájọ bàbá ẹ wo yọmọ dùn mọ́ wa yọmọ kúrò báwọn ọ̀tá wa láṣẹ ìgbà torí ọlá ló bílẹ̀ ìlú ló bí àtẹ̀pẹ́ ló bí olókun sàn ní ajé olókun sàn ní ajé ló bí ẹja gbọ̀rọ̀gbọ̀rọ̀ tí ń bẹ nínú mi ẹ ń wo bàbá àránṣẹ́ ọlọ́run yìí bàbá ẹ tún pe nọ́mbà yìí lẹ́ẹ̀kan sí. bonus. ẹ tún pe lẹ́ẹ̀kan sí. 66 46 24 50. gbogbo wa ṣe ti gbọ́ bàbá yìí dáadáa èmi àti wọn ti jọ takùrọ̀sọ dáadáa mo ti lọ́ wọn nífọ̀pọ̀ àwọn náà ti lọ́ mi nífọ̀pọ̀ a ti jọ sọ̀rọ̀ dáadáa mo ti béèrè lọ́wọ́ wọn àwọn náà sì ti dá mi lóhùn ẹ máa bá wa subscribe sí ìkànnì Yorùbá Dùn Online TV Akọ́láwọlé Aláwọ̀dé lórúkọ mi ire àti àánú yóò máa tọ̀ wá lẹ́yìn títí ọjọ́ àwòye wa gbogbo ire o ẹ ṣé o. ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ ni yìí ọmọlúwàbí ó ti ń yé mi bọ̀ díẹ̀díẹ̀ bí ẹni abiyì láwùjọ ní gbogbo ọmọ adúláwọ̀ tí ó mọ ìṣesí àti àṣà wa nílẹ̀ káàárọ̀ òjìrè pàtàkì ibẹ̀ ní èdè Yorùbá tó so wá pọ̀ gẹ́gẹ́ bí ọmọ odò tó dá ìwà. àṣé ìgbàyí gbádùn bẹ lára àwọn ọmọ adúláwọ̀ ọmọ Yorùbá àtàtà ní ilẹ̀ Áfíríkà. Yorùbá ni mí ṣé Yorùbá ni ìwọ náà ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọmọ Yorùbá ló lè mú ìgbàyí gbádùn bá wa láìlẹ́jà bákan nínú ní ilẹ̀ kóòtù jíire. Àṣà wa, ìṣe wa, ẹ̀sìn wa, ìṣesí wa ló fi irú ẹ̀yà tá a jẹ́ hàn níbikíbi tá a bá wà lórílẹ̀ alààyè. Ṣé o ti wá rí i pé Yorùbá Dùn láṣà? Ó dùn lédè. Yorùbá Dùn Online TV ìkànnì tó dára ni. Ẹ máa wò ó kẹ́ máa subscribe sí ní gbogbo ìgbà.